Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa. The baby of Oduduwa nation. Òun rèé, òun tún dà, díjà. Kí ló mú mi ta bọ́nbọ́n, díjà máa ní. Kí ló mú mi ta bọ́nbọ́n, díjà máa ní. Díjà àwọn èèyàn ti fẹ́ pè mí pa Lady K ẹ̀dẹ̀jọ́ ẹ̀ta díjà. Díjà ti wá dé o, gbogbo ẹ̀yin tẹ̀sán Lady K. Ẹ bá wa ra díjà apps, káwa náà máa lò ó. Káwa náà máa ṣe. Díjà ti dé o, ó ti balẹ̀ bìbà sí ìlú Canada. This one is 750 mils. 750 mils lélẹ̀ ẹ wá ra díjà. Ẹ wá rẹ ẹja ó poroko. Kẹ wá fi ṣe bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ jẹ́ ṣe tóbi. Ẹ wo ẹja àrọ̀ gbígbẹ. Ó gbẹ bí mẹ́wàá lẹ̀ wò yìí. Tó bá dénú ọbẹ̀ tán, ó máa gbé kábọ̀. Thailand fish òun lélẹ̀. Ká tó lọ ṣe kíni ká tó lọ kẹ́kọ̀ọ́. Ẹ wo Thailand fish ẹyọ mẹ́ta ló wà ní láìlọ́ọ̀nù yìí o. Ẹ wo bó ṣe tóbi. Just three ẹja mẹ́ta ìwọ bó ṣe tó. Bá sọ fún yín pé ó tóbi ó wà nílẹ̀. Àwọn attachment expression lóríṣiríṣi ti wà. Ọṣẹ túrà, ọṣẹ dúdú osùn, àbólíkí, rub, fix àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ló ti wà available sí. Gbogbo lòwò ti dé ẹ wá rajà ẹja akẹ́kọ̀ọ́. Ẹ má gbàgbé we don't abuse anybody here. We don't drop combat comments. We are just here to learn, to enjoy ourselves, to cruise. That is why we are on this platform. So Lady K Ifeoluwa platform is not for bully. It's not for harassment. It's not for insulting people. It's to cruise. Tó bá bímọ, Esabod máa ṣe bí ká yọ ọmọ ẹ má dá. Torí bóyá kò dá fáwọn. Tó bá ń ṣe nǹkan kan lórí social media àbí ní surroundings náà, Esabod máa ṣe bí pé kó má prosper, kí nǹkan kan má work out good for you. When you are living in your house, like ọjọ́ tí Esabod tó ti wà ní tó ti ń lọ sí Turkey, ẹ gbọ́ rí pé èmi kì í kó má tiẹ̀ jóun. Ẹ gbọ́ rí even when ẹni tí mo bá tiẹ̀ fẹ́ àbí tí mo tiẹ̀ mọ̀ kẹ́ máa gbọ́ pé mo sọ pé gbogbo bí gbogbo ẹni yẹn bó ṣe rìnrìn ayé ẹ̀ ni mo mọ̀. That's tí a bá fẹ́ sọ pé spiritual a máa pè wọ́n ní monitoring spirit. Àwọn monitoring spirit kẹ̀dẹ̀rẹ̀ evil spirit ni wọ́n máa ń kọ̀ sí wọn ni. But this one kò ń ṣe pé ó wà spiritual ló fi monitor. He will pay money, he will look for wherever. Ó máa lọ wá àwọn èèyàn ní sọ̀rọ̀ níbi tó bá ń gbé àbí tó bá ti ń ṣe business àbí tó bá mọ̀yàn sí àbí tó bá ń jẹ̀ sí láti jẹ́ kó lè máa fún ní information. Normally ó yẹ kí Esabod bó ṣe máa ṣe pé àwọn lè ra ìyálà ìyá àwọn èèyàn pa olówó lòun yẹn kò lówó tó abudu now. Woman tó ń ṣe the woman also she's a presenter tó ní TV channel kí lórúkọ woman yẹn Mrs. Abudu náà ni. Esabod olówó tó set náà máa jẹ́ bẹ́ẹ̀ ni bí 60 something náà ni woman yẹn jẹ́. And Esabod will be on the media. If somebody is actually not mad, not crazy, then you be on the media. Wàá máa wò káàkiri pé eléyìí o mo mọ nǹkan tó ń ṣe because ó play nǹkan kan lánàá pé èmi nǹkan mo gbọ́ mi ìráyè mi ò sí lórí ẹ máa rí pé láti jẹta mi ò ṣe fídíò èyí tí mo ṣe gan because I'm busy kò ṣe pé bí I'm busy like that but I'm not in the mood ṣó ti yẹyin mo máa ń sọ pájá tó bá ti yóò kó ń báyìí ló ṣeré so mi ò sí lórí síbẹ̀ but lẹ́yìn ni wọ́n wá show mi wọ́n wá fi wọ̀n mi wọ́n jẹ́ kí n rí mo dẹ̀ rí níbi tí Esabod ti sọ pé Auto Bola àwa mẹ́ta ló dárúkọ nínú fídíò yẹn ní mídù ló ti pọ̀ tó fi orúkọ mi ṣàkọlé ẹ̀ ó dẹ̀ ti mọ̀ pé tóun bá ti fi ó ní àwọn tó máa ń bẹ̀ láti bú mi tó bá dẹ̀ ti bú mi àwọn yẹn wọ́n máa fún ní support either by sending some token to her or also giving her some crowd do you understand to boost her page so she now saying that ìwọ Auto Bola Kútọ́nù ló wà jẹ́ n play ẹ̀ kò dá kí n máa fẹnu sọ jẹ́ n play ẹ̀. ọlọ́run sì fàṣẹ sí lórí burúkú wọn tó yẹ kó wá gba iṣẹ́ ìtù sílẹ̀ ó wà nínú ìbò òun jẹ́ òun kankan dress code ẹ lọ wò ó tiẹ̀ wá wo platform ẹ̀yìn pẹ̀lú fẹ́ mọ́ orí gbogbo aṣọ tó fi ń ṣe dancing gbogbo ọ̀nà òbí òwòlé ló mo ti block ẹ lórí péjì mi kankan. èmi kọ́ ló ṣe ń bú mi bá. orí ẹ bó ṣe ṣá ó sọ̀sọ́ kú sọ títí tó kó àdúgbò ó là nídìí ẹ̀ sí tún wà bẹ́ẹ̀ nínú ní ọmọ jáde ó wá wo àwọn aṣọ wúlì tó kó lọ Nàìjíríà ó wá wọ̀ nínú ilé. èmi nìyẹn. bóyá ó wá mú nǹkan làwọn yẹn ṣe pè ní pé. sori pé wọlé. fáwọn ní 1.6 million. ok owó ilé táwọn san. oye iṣẹ́ ìdọ́jì owó ẹ̀ ṣe kí tó lọ educate rẹ̀ náà ó lè compose a sentence. wo ètà yẹn from the beginning kò jẹ́ bá báwọn ètà yóò support ẹ̀ àwọn ló ń ṣiṣẹ́ fún from the beginning ó ṣe bí wọn bí wọ́n dàgbẹ́ lórí social media kó tó di pé Lizzy ò lè dùn mọ́tà dé kí ló bá ṣiṣẹ́ ẹlẹ́sẹ̀ octopus yẹn orí ò bá dé torí nǹkan mọ̀ kó bá yẹn pé kó má lọ ilé ọba tó ń sunkún kiri ọ̀run gbalẹ̀kẹ̀ kò ní ká fún yàrá jà ẹ̀rí sí tí n bá béèrè pé fún ẹ èmi ni wọ́n fọwọ́ sọ́yà jù
gbà tó ti ẹ̀ ń ṣe ṣáàtì yẹn lánàá wọ́n sọ fún mi láti pẹ́ nìkan tó kọ́ńtẹ̀ kan wá jù sí nìyẹn bóyá tó jù fún tó pòsì wọ́n ló sọ lánàá yìí pé èmi mo rán dókò adúrú màmá yẹn ni mo rán bẹ́ẹ̀ bó ṣe ránwọ́ náà nìyẹn olórí burúkú onísun ẹ̀jẹ̀ aláṣọ ṣíṣá aláṣọ kóbó ó sọ̀rọ̀ owó òjèrè ó hàn kó lè jèrè tó fi kóbó ṣe bá kú kó sì lọ kó sì burúkú lọ yẹn tẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ àwọn wòlíì tó tẹ́wọ́ mu nà ẹ kó gbọ́nà kọ́kọ́ sọ̀rọ̀ tiwọn ìjọ tí bá máa ṣọ̀rọ̀ ìsọ̀rọ̀ tiẹ̀ ìyẹn ní káàmú máa wọ̀ wá máa bẹ́ẹ̀ múra bí tálákà wá ni ẹni òfò ẹni ìbànújẹ́ ọmọ òfò owó náà fún wọn tó fi ṣe àwọn tó ń fowó ọ̀hún ṣe ìbílẹ̀ yẹ̀yẹ́ oge ń ta kírímù ó ra ní ó ṣe gbogbo ẹ̀ ó ra máa ilẹ̀ ìlànà ìgbọ̀fọ̀ kò sáyé ò dára ìgbésí ayé ò wù ní orí ìtàgé torí pé kò lè sí ọlọ́dẹ sọ pé kí ló máa gbẹ̀yìn ìta ìkorò lọ́wọ́ ayé ẹ̀ tó máa fi kú very stupid idiotic element. Auto Bola, oh, you might not believe what I'm saying but prove it to people. Àwọn tó rẹ́ǹtì ilé lọ́wọ́ ẹ̀ àwọn tó rẹ́ǹtì ilé lọ́wọ́ ẹ̀ the guys they spoke with me láti Ìkọ̀tún ṣe Kọ̀tún bọ́ọ̀lù mọ́tì láwọn ń gbé ní Ìkọ̀tún ni wípé o dà 1.6 million àwọn padà o ti lọ sí Canada as said wọ́n ní but I'm sure pé o lọ sí Canada wọ́n ní because àwọn ará àdúgbò tó wọ́n á sọ nǹkan kan so àwọn tó ń lọ rí ẹ̀ ń kú tọ́nu bóyá o sáré lọ mú nǹkan lé wọ́n ní wọ́n rí ẹ̀ tó ṣí géètì lóru ní alẹ́ pátápátá. ní Kútọ́nù mo máa bọ̀ láti Kútọ́nù. wọ́n ní kàìsí ìgbésíwájú ilé ẹ̀ wọ́n lè òde jáde gbogbo olú ìborùn blue láìláì kọlọ̀. wọ́n nígbà táwọn aládùúgbò wa sọ fún wọn pé wọ́n táwọn láwo ẹ wá gbogbo yìí o wèrè ó ti wálé nígbà bí ilẹ̀ mú bí ẹ̀ mú. wọ́n nígbà táwọn débẹ̀ wọ́n ló ṣì géètì kódà wò ṣì gíní. tí wọ́n bá sọ pé mò ń gbọ́ information Esabod is worldwide. You see, Esabod, I'm very sorry for you. Ó ń gbọ́ information títí lẹ́ẹ̀kan fi kú dànù sí oríta challenge nìbàdàn ó gbọ́ information pa ẹ̀ ó ń gbọ́ information nípa èmi Bọ́lá ìwọ àtàwọn tó ń fún ẹ ní information ẹjọ́ sick papọ̀ wàláì tàláì ẹ sick ara yín ò yá ara yín ò le ó ń gbọ́ information nípa mi ó gbọ́ information nípa lẹ́kan tó fi kú good ó gbọ́ information nípa lẹ́kan níbi tí wọ́n sin òkú ẹ̀ sí bóyá mọ́tò gba ni o bóyá ẹyẹ ikú ló jẹ ojú ẹ̀ ni o bóyá ó gbọ́ information pa ẹ̀ ó ń gbọ́ information pa mi you must be orí ẹ̀ ti dàrú Esabod you must be mad ṣòtíyé èmi in tó ṣẹlẹ̀ lélẹ̀ and I said it on almost all lórí media mo wà lórí YouTube mi the first day tí mo book ticket mo fẹ́ lọ sí Canada àmọ́ bóyá Canada ló wà nítorí pé because olórí burúkú ẹ olùṣíà rẹ ó pe ẹnìkan ní Canada ní àná pé kó pè mí so that kémi fún ẹ nínú ẹni yẹn bá sọ pé òun fẹ́ nídìí bóyá ọ̀rẹ́ mi kan assistance kan mo kàn wó báyìí mi ò fẹ́ sọ̀rọ̀ pé kí n máa ṣe yẹ́nyẹ́nyẹ́ they send you to call me or to come and get some information ẹni yẹn send information ó send number sí mi ṣé o rí pé mo down because you are both crazy gbogbo ilẹ̀ sínwín I don't have your time let me tell you something if you are not jealous of somebody and you are not a government you cannot be telling people you are jealous a máa fún yín ní àwọn information oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́yẹn still yet ní woman's feeling ibi tí ìwọ woman wèrè yìí mi ti play ibi ọmọ ìpò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tó pè mí pé àwọn kan sẹ́ pé wọ́n sáré pé àwọn kan kó wá gba 1.6 wọn bí ṣe wà mo jẹ more than 1.6 but mo mọ̀ pé mo am more than that and I'm going to pay it but tí o ráwọn tó ní mo jẹ 1.6 ẹ̀mí ìjẹ wọn lówó wàláì tàlà mi ìjẹ wọn lówó ilé tó dẹ̀ sọ yẹn gomi tí rent ẹ̀ up to date ó sì wà ń bẹ̀ mo ti mi ti rent ẹ̀ because I don't want to because of that fucking change owó tí ò ra nǹkan kan fún wa owó tí ò tiẹ̀ lè kò tó nǹkan kan tá a máa lọ gbà á lọ́wọ́ àwọn èèyàn tó máa dààmú ayé wa tẹ́ máa jókòó tẹ́ máa ní kán jókòó tí wà kán máa yọ wá lẹ́nu a lot of people ẹni tó tiẹ̀ kí n kọ́kọ́ fún nílé yẹn gan torí pé mo rí pé ó ti wà connected mo rí social media ni mi ò ṣe fún wàláì that lady she's pleasant but anybody wá ti connect mo rí Facebook yẹn tó lòun wá tẹ́ kàn fẹ́ plant ti ayé mi láti máa yọ mí lẹ́nu yọ ayé mi lẹ́nu yọ ògo mi lẹ́nu I don't want that imagine Esabod you are very very crazy you are mad kì í ṣe pé mo bú ẹ o ìwà ẹni tó ṣí ẹ ni mo sọ yìí because ó bá mad wà á kàn máa gbọ́ tẹni ẹlẹ́ni kiri ò ní gbọ́ tiẹ̀ bí mo ṣe wà ní Canada látijọ́ yìí àná ló yẹ kí n sáré padà sí Nàìjíríà but tí ó mọ̀ kan torí pé ọmọ mi ò tí ì settle down ọmọ mi like ibi tó ń wá accommodation àwọn nǹkan tí ó ń wá ṣe ti yẹn kò tí ì settle down mo fẹ́ wà pẹ̀lú ẹ̀ kó lè wà òkè kí n lè fún ní motherly care because torí ọmọ lèmi ṣe ń ṣiṣẹ́ torí ọmọ ni mo ṣe wá Canada torí ọmọ nìyá ṣe jẹ mí nínú ayé ìwà láì kò ṣe pé àìlèjà àbí ká sọ pé gbogbo nǹkan táwọn èèyàn ṣe fún wa náà a lè ṣe padà bọ̀ tó bá ti bímọ sílẹ̀ o gbúdọ̀ dòró o dẹ̀ gbúdọ̀ ṣe bí nítorí pé èèyàn kò kí ń gbin flower ẹ̀ òdòdó ẹ̀ kó wá lò máa fomi gbígbóná wọn omi gbígbóná ló fi ń wọ́n òun òdòdó ẹ̀ Esabod wá jókòó ayé ẹ̀ ta I am telling you
tó bá sọ pé wà ní olówó dúró lórí social media tẹ́ máa lé lówó yẹn ayé yín rùn ẹ ní owó àwọn tó lówó ẹ̀rù ń bà wọ́n EFCC ń pè wọ́n torí tó bá sọ pé àwọn olówó lásán wọ́n mọ̀ pé wọ́n máa wọnú wàhálà ni ẹ̀yin tẹ́ ẹ̀ lówó lẹ́kọ̀ọ́ máa pariwo kiri àgbá òfìfo lọ́jọ́ tẹ́ ẹ ti pariwo àlewó I have money I have this I have that EFCC ò tí kọ́ lẹ́tà sí yín rí àwọn tó lówó tí wọn ò dẹ̀ sọ̀rọ̀ tó yẹ pé wọ́n tiẹ̀ wọ́n máa ṣe wọ́n pretend fún gbogbo àgbáyé pé wọn ò lẹ́ni tì ṣe ní EFCC ń gbé wọn jáde EFCC ó ń pè wọ́n ní á sọ fún wọn pé we want to see you come and explain some things in our office wọn ò pè yín rí ẹ̀rẹ̀ máa pariwo I got money 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 wàá máa ní àwọn kan wà ládùúgbò wọn fún ẹ ní information ayé mi olórí burúkú ni ẹ̀ náà ìwọ àti Jókòó Tadé ló ń gbé ní Ìgọ̀dọ̀ ń bẹ̀ yẹn I know orí burúkú ló bá yín ẹ ti mọ̀ tẹ́lẹ̀ pé a kì í ṣẹgbẹ́ yín àgọ́ ló kẹ́yẹ lépọ̀ médìyẹ ohun tó dé lóní kan wá wò òun Esabod ṣòdẹ̀ rí nígbà tí nǹkan tó dé tó ní kan wá wò òun yẹn mo wá focus attention sórí nǹkan tó bá ti jẹ́ tèmi nígbà tí mo lọ Nàìjíríà tí mo fẹ́ ṣe ni mo kọjú mọ́ nǹkan tí ìwọ ò ṣe n tó ò ní ṣe ló máa kọjú mọ́ nǹkan tí ò kàn ẹ́ lọ́wọ́ tí ò kàn ẹ́ sí ló máa kọjú mọ́ tó torí pé you want to earn a token ó fẹ́ gba kọ́bọ̀kọ́bọ̀ lórí social media ó ní mo wà ní Kútọ́nù wẹ́ Kútọ́nù náà ni bí mo tiẹ̀ bá wà ní Kútọ́nù ògo ní fọ́lọ́run lókè ọ̀run bọ́ mo lọ Nàìjíríà bí tó bá bí ìyá ẹ̀ dáadáa ìwọ lọ Nàìjíríà kó kàn tiẹ̀ gbé kó dúró sí Nàìjíríà bẹ́ẹ̀ mi ṣe dúró for some time kó tó wá lọ pẹ̀lú ọmọ ẹ̀bùn mi I went to Nigeria I spent like 6 months ó ní mo lo 8 months on the 25 on the 25 of this month wáyé pé mo lo 25 wáyé pé mo di 25 of this month November ní Nigeria ló máa pé 7 months mo dé Nigeria but mi pé 7 months kí n tó kúrò and during that time tí mo fi wà Nigeria kó tó di pé mo achieve àwọn nǹkan kan ní tí mo fẹ́ ṣe Nigeria ni mo lọ ṣe èyí tí mi ò dẹ̀ tí ì ṣe tán tó bá tún yá màá tún lọ ṣe tí wọ́n bá fẹ́ lẹ́mọ̀ ìṣọ́ mi ìṣọ́ ló máa ń ṣọ́ ibi tó máa fi yọ̀ mí sí ló máa ń ṣọ́ mi sí mi ò kì í rántí ẹni ẹlẹ́ni tèmi ni máa ń rán torí ẹni tèmi ò ṣe lè jóná tiẹ̀ ti jóná Esabod torí pé wàá máa ṣe bí ipò lè jà wàá máa ṣe bí ipò lè sọ̀rọ̀ níbi tó ya ọ̀lẹ́dẹ́ ọjọ́ tó lọ sí West Africa Kútọ́nù ló dúró sí èmi wà náà àwọn ẹgbẹ́ Kútọ́nù gba Kútọ́nù wọlé dúró sí Kútọ́nù ṣé mo wà nínú sẹ́ẹ̀tì yẹn ni mi ò sí bẹ́ẹ̀ mi ò fi boast torí mi ì dá gúrùpù sílẹ̀ mi ò bá yéèyàn jẹ́ mi ò sọ pé òkè o Nàìjíríà ó gbúdọ̀ bàjẹ́ ni kí n dá gúrùpù sílẹ̀ bó ṣe wà lórí social media tó máa instigate to cause fight àwa ń say no to killing ni à ń say no to bad thing say no to terrorism làwa ń ṣe ìyà tó jẹ wá á ṣe ìyà nítorí pé àwọn èèyàn tó ń ṣe terrorism tó ń ṣe bad thing yẹn I really hit wọn àdẹ̀mọ̀ ibi kò dẹ̀ ń sọ tèmi ni bọ́lá òun ṣe rán mi Esabod kí ló dé tó máa sọ pé àwọn tó wà ládùúgbò mi wọ́n ń sọ fún ẹ àwọn tó wà ládùúgbò mi yẹn kò sí ẹgbẹ́ mi kan àbí àwọn tó wà nù kátígórì mi tó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹni tó fẹ́ gbalé nílé mi tó fẹ́ gbalé lọ́wọ́ mi of course tí bàbá yà àti ìyá ìbá tiẹ̀ kọ́lé gan arí pé lèmi dájú lè yẹ àti bàbá ẹ̀ lọ́dún tó fẹ́ fún gbà tèmi wàá máa ń mọ́nítọ̀ mi pé àwọn tó fẹ́ gbalé 1.6 mi fún wọn ṣó lè fáyé ìbúra sí pé wọ́n fún wọn 1.6 ó ní wọ́n wá bá ẹ̀ who are you tó bá wá bá ẹ̀ wèrè ní wọ́n lẹ̀ tó bá bá ẹ̀ wèrè lẹ́jọ́ ẹ̀yin méjì gbogbo yín tó bá jẹ́ pé wọ́n bá ẹ̀ wèrè lẹ́jọ́ jọ́ torí mi ì jẹ́ wọ́n lówó mo ní mo notice àwọn some movements mo dẹ̀ ti fún wọn lówó wọn padà gbogbo nǹkan tó ti dè wọ́n nú lẹ́gàn àti tí wọ́n ní wọ́n fún owó plumbing mo san owó wọn fún wọn padà àǹkárá kan tí mo ń wé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo tún mo wá síbí ìbàyí gan ni nítorí pé ọwọ́ ìyá wọn yẹn ni mo ti rà Esabod mi ìrántí ẹ̀ kí ló tó rántí mi mo wà ní Canada wà ní mo wà ní Kútọ́nù tí má ṣe lé ìdèmí ló máa kàn rán ó yá wèrè ní sórí ó máa ń fẹ́ fà mí sínú fraka orí burúkú ẹ̀ tí mi máa sọ pé I'm not part of you mi ìráyè ní tó ṣe ò ṣe mí ọmọ òjò ẹ lójú ọmọ ayé mi jọ mí lójú owó dá o ṣùgbọ́n o lè rówó títí bí mo ṣe wà mo lè ṣiṣẹ́ kí n rówó títí máa fi di arúgbó tí máa fi pé láìsí 100 years tí máa fi kó láyé mo lè máa make owó ṣùgbọ́n ó ní àwọn nǹkan kan tó bá ti fi time yẹn tó waste time yẹn àkókò yẹn o ò ní lè recover time yẹn padà so àwọn time kan tí ò ní ṣe recover padà ni mo ń try láti máa waste ni mi ò ṣe fẹ́ máa engage pẹ̀lú Esabod all the time wàá máa ní ládùúgbò kan terrorism ló ń ṣe you be telling people that okay all the people in my surrounding you are sending people to be monitoring me that's terrorism you are telling somebody I'm not telling you who are you and you call yourself a celebrity you don't know let me tell you celebrity don't tell people they tell them they monitor them they disturb them they don't disturb people any idiot olórí burúkú kan tó bá pèrè celebrity tó dẹ̀ tó máa lọ monitor ayé ẹlòmíì tó máa fẹ́ máa jẹ́ pé máa you try to stalk people you are stalking people you are nobody you are nobody ó ń ka celebrity ẹ̀ sí nínú wọn celebrity ni wọ́n máa ń stalk celebrity ni wọ́n máa ń tell celebrity ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń fẹ́ monitor wọ́n fẹ́ mọ gbogbo nǹkan tó bá ń ṣe èmi ò wo ìwọ kó lè mọ̀ pé ìyálà yẹ ẹ̀ lèmi jẹ́ báyìí mi ò wò ẹ́ mi ìránṣẹ́ bó ṣe lọ sí Turkey gbogbo tó ṣe láyé kò wù mí rí tó o bá kúkú ta sí mi kó ní o ní problem gan mi ní jáde wá kí wá sọ pé okay o you have problem today I come and mock you I will not do that because I don't admire you I don't like you I hate you with passion because you are evil o lójú àánú
èmi yìí bí wọ́n ṣe sanwó fún ẹ tó pé kó máa bú mi àbí kó máa wá wílé mi anytime tó bá ní problem lọ ká dáadáa mo máa ń save ẹ from it ní olórí burúkú ara ẹ but èmi wàá máa wá problem fún mi àti pé mo jẹ̀yà alájẹ̀dówó àti pé èmi ni politician àwọn politician tó bá ẹ àti àwọn government irish government tó bá ẹ pa ọmọ lẹ́kọ̀ọ́ dànù ní nàìjíríà tó ní kó gbé kúrò ní Dublin ṣé mi wà nínú mi èmi kọ́ náà èmi kọ́ mo petition yìí pé ok ọmọ ẹ̀ ń jalè o ọmọ ẹ̀ ń mu drug o ọmọ ẹ̀ ń ba ìlú Dublin jẹ́ o wọ́n ní kàn gbé kúrò ní Dublin kàn gbé lọ nàìjíríà o ọ̀kan jọ deport ẹ̀yìn méjèèjì and you decided you agreed to take that baby boy away from that country and you drop the boy away in Nigeria títí ó fi parẹ́ síbẹ̀ èmi kọ́ ni mo ṣe ẹ̀ náà. Why can't you face your problem once? I'm facing, you see, let me tell you, I can't deceive you. I'm facing some area níbi kan láyé mi tí mi ò lọ́wọ́lọ́wọ́. Ó dẹ̀ wá ní face ni, ó dẹ̀ máa lọ. Like we went to Nigeria. Ọmọ mi tó dédé kúrò Nigeria tó padà sí Canada yẹn. Ọmọ yẹn mo ti ń sọ fún pé Tolu, are you going? Okay, ìwà máa lọ Canada. Ó sọ fún mi ní mọ́mí we came together and we are going to go together. Ọ̀tọ́jọ́ tó máa wá lọ kò sọ fún mi. Tó bá sọ fún mi, ó wá ní tó bá ṣe ó lè jẹ́ pàjọjọ ṣé ni pé tí bá pé tó bá lọ kí n bẹ̀rẹ̀ sí wá máa ké lórí mídíà kí n máa sunkún mẹ́yẹn. Kí ni mo fẹ́ gbà bẹ́ẹ̀ lónìí mo make lórí social media tó bá jẹ́ pé mo ti ẹ̀ gbà owó mi make lórí Facebook yẹn mi ò gbowó owó tí mo ti make tó wà ń bẹ̀ láti going to a year plus now tí Max Papa sọ pé ká send the account number kìnnì kan ID tó ti bá gbẹ kò fún mi ó dẹ̀ hold ẹ̀ and I leave me ìdẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ yẹn mi ò ṣe nǹkan kan sí ṣé tí n bá wá tó yẹ pé mo fẹ́ ṣe é torí owó ni èló ni wọ́n fẹ́ fún mi tó máa dá ńlá níbi ẹnajú wẹlé tí màá sunkún bẹ́ẹ̀ lórí social media wàá kàn máa rí sí mi kí ló dé mo ní mi ò bá yín ṣe fracas àbí wèrè ní ẹni Esabod leave me alone leave me alone ṣé mo pé ṣé mo pé ṣó ti clear sí ẹ ìyá ẹ pé mo lè move ṣó ti clear sí ẹ pé mo lè travel ṣó ti clear sí ẹ pé gbogbo people plan tó ní fún mi kò work if you do know yamayama with me if I'm set to I will come and meet you ní Dublin bẹ́ẹ̀ yẹn o wallahi ta'ala if you don't leave me alone ṣó lọ síwìn mi máa wá kọ ní lẹ́sìn wàá mọ̀ pé mi ò bẹ̀rù já o ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ẹni tó bá ti bímọ sílẹ̀ wọn ní kò kí ń dóró tí wọ́n bá dẹ̀ ti dàgbọ́ máa yógun jà ní mo fà á létí sìn Esabod leave me alone gbogbo ẹ̀yin tẹ́ ń sinmi lórí social media just leave me pack well tí mi bá ti dá sọ̀rọ̀ yín má dá sọ̀rọ̀ mi a lot of story ló wà lórí social media tí bá fẹ́ boost platform tẹ́mi náà lè gbẹnu jáde pẹ́pẹ́pẹ́ kí n máa rojọ́ lójoojúmọ́ but you see me do that mi ò ṣe bẹ́ẹ̀ nítorí pé mo ti jẹ́ èèyàn kí n tó wá sórí social media mo dẹ̀ ń gbàdúrà k'Ọlọ́run ṣe mí léèyàn without social media mo dẹ̀ ń gbàdúrà k'Ọlọ́run ṣe ọmọ mi ní èèyàn without you people talking kẹ́kọ̀ọ́ máa sọ oríṣiríṣi ayé yín ò wù mí Esabod ayé ẹ̀ kò wù mí rárá bó ṣe máa ń sọ pé àwọn kan wà níbẹ̀ yẹn gbogbo àdúgbò wọ́n ní mo wá lóru àwọn tó ń bá sọ̀rọ̀ yẹn olórí burúkú ni wọ́n nà án àwọn tó bá sọ pé mo wá lóru mo wá láago mọ́kànlá kọ́ ni mo wá don't deceive yourself I came back home around to 4 ní ìdájí ni mo padà dé ní ọjọ́ tí mo dẹ̀ padà dé yẹn 100,000 gan ètò tó wá padà gbé mi lọ 70,000 ni mo fún ẹni tó gbé mi ó dẹ̀ tún sọ fún mi pé ó tún ṣẹ́kù 5,000 bí nǹkankan because nígbà tí mo dé airport ni mo ti ń pariwo níjọ́ yẹn already wọ́n ti pé boarding kìíní ti close pé mi lè check in mọ́ and àwọn tó dẹ̀ ṣe kìíní jọ yẹn àwọn ló cause problem because wọ́n sọ fún mi pé 19 ni travelling kìíní mi date mi wọ́n dẹ̀ lọ́kọ̀ 20 sí so the mistake was like mo dẹ̀ pariwo lórí social media wípé mo ń sunkún jọ yẹn pé I cannot afford to lose this ticket because ticket tí mo rà ń jọ yẹn bó ṣe jẹ́ economy tó ó wọ́n from Nigeria to Canada is expensive tó bá ra ticket 2,000 at the end of everything níjọ yẹn $450 ni mo tún fi change ẹ̀ ticket ní tó yẹ kó jẹ́ bí ó wá ń lọ bí $2,500 calculate $2,500 in naira how much tó máa jẹ́ calculate ní owó Dublin yẹn náà calculate ẹ̀ oye tó máa jẹ́ I was crying like a baby that day that this money I don't want to waste it and people who are planning it they want me to waste that money so that wọ́n lè sọ pé gbogbo evil plan yẹn lè come to pass lórí ayé mi let me tell you ẹni tí ò bá ti jẹ gbè kò lè kú gbè ìwà búburú ẹlẹ́ṣẹ̀ ìwà ìka ènìyàn kò lè wá sórí olódodo ìwà búburú yín gbogbo ń tẹ wish me nítòótọ́ you are so numerous you sending your attack both left and right but let me tell you let me assure you of something it will surely go back to you expect it anytime torí whatever you sow you will reap it. Anybody that causing trouble in my life causing trouble in my lifestyle I don't want peace for us peace máa jìnnà sí yín Ọlọ́run máa làákà yín ó lè dùn fún yín lẹ́ni ó máa kàn fún yín lọ́la tí bá sọ pé nísìnyí tí bá sọ pé téèyàn bá ń go through stress tí bá sọ pé òkè nísìnyí mo ń go through stress ó ní láti fún mi more stress ọjọ́ tí wọ́n sọ pé apá ẹ̀ kan tó ní jẹjẹrẹ oní cancer nínú ẹ̀jẹ̀ nínú egungun ní apá tó lọ operate ṣé mo jáde wá bá ẹ wá gan ẹ gbogbo èèyàn ló bú ẹ pé ó máa kú ni ṣé mo dá sí ọ̀ǹtí tó wá bẹ̀rẹ̀ sí ro kúrò rẹ ṣé mo bá ẹ dá sí I never come for you ọjọ́ tó sọ pé o sọ owó nù ní Turkey kó yẹ kí n sọ pé Ọlọ́run mú ẹni kí n sọ pé Ọlọ́run mú ẹni kí n sọ pé Ọlọ́run mú ẹ kí n máa jó mo tún bá ẹ sọ̀rọ̀ mo tún bá ẹ attack àwọn tí o sọ pé gbowó lọ́wọ́ ẹ ní gbogbo ìgbà yẹn Esabod
tí bá sọ nǹkan kan báyìí wàá máa wá fún mi bíi pé mi àti ẹjọ́ ó yá wèrè ní àbó gbọ́ pé mo ti okó tó dórí o gbọ́ pé mo dorí ni àbó pé ìwọ ló ń gò fún nǹkan tí mi ṣe gbogbo nǹkan tí mi ṣe tí mo jẹ rí àwọn nǹkan tí mo ń ṣe ni wọ́n ń gò fún ló ń jealous I can't jealous of you I never say anything kí n admire nínú ayé ẹ àwọn nǹkan táwọn agbọ́n bá sọ pé àfẹ́mọ́ ló máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ló máa gbé gẹ̀gẹ̀ bí ipò ń gbé nǹkan Esabod ṣó yá wèrè ní mo mọ̀ pé ó yá wèrè nítòótọ́ leave me alone Esabingo leave me alone ó sọ pé Kútọ́nù ni mo wà mi ò sí ní sẹ́ẹ̀sì àwọn Kútọ́nù mi ò mọ̀yàn Kútọ́nù mo ti lọ sí Ghana rí mi ò bá Kútọ́nù mi ò dúró Kútọ́nù gan lọ́jọ́ tí n bá travel ṣé ti yé so kí ni mo fẹ́ lọ ṣe Kútọ́nù mo gba Muritala wọlé kì í ṣe pé bóyá mo gbé nǹkan kan mọ àbí mo ṣe nǹkan kan àwọn èèyàn tí mo lọ tí mo ń complain pa wọn gan ní Nàìjíríà they cannot confront me because they know that they offended me they want me they trouble me they know everybody know what I'm saying but olórí burúkú ẹ̀wọ̀n náà ló jẹ́ kí ìjà yẹn àti gbogbo ọ̀rọ̀ yẹn kó escalate to that extent you prolong that matter for so long ìwọ ni tó bá dá sọ̀rọ̀ yẹn àwọn people yẹn ọpọlọ wọn lè ti pé kán ti ṣe sorry everybody everything ti settle amicably but you cause trouble because o ti máa ń sọ pé nínú màdàrú ló ti máa ń jẹ Esabingo leave me alone mo ń sọ fún ẹ sìn ó máa kọ ìdí nínú yọ ó tó bá ní ewé àwọn kan ń jù ẹ lọ ọlọ́run ló ẹni tó gbin ewé yẹn tó dá ewé yẹn ó jù ẹ lọ tó bá lọ mọ egbò àbó mọ àwọn àfà àbó ń gbowó òṣì kan owó òórùn kan owó ìdọ̀tí kan tó fi àwọn ọmọ ẹ tó fi jẹ́jẹ́ òṣì orí burúkú tó fi ń gba tókì tó fi ń gba kọ́bọ̀kọ́bọ̀ lórí mídíà lórí ayélujára sọ mí lẹ̀ bí mo ṣe ń sọ fún ẹ èmi ò kì í ṣe ẹran ẹ ṣé ò ń gbọ́dọ̀ mi ò kì í ṣe ẹran ẹ mi ò kì í ṣe ọmọ ìlà Ọ̀ràngún ó ń gbọ́ mi ò dẹ̀ kì í ṣe ọmọ Ìjẹ̀bú tí wọ́n máa dá jókòó tó máa gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ mi ò kì í ṣe ẹran ẹ mo sọ fún ẹ mi ò kì í ṣe Bùnmi mi ò kì í ṣe Tina mi ò ṣe Wálé mi ń ṣe kí lorúkọ eléyìí kejì yẹn mi ò ń ṣe wọn o leave me alone parkway kò jẹ́ kó rí ẹ kó pé wọ́n máa láwọn kan wà ládùúgbò you are doing terrorism when they call you that terrorist then you be shouting you be saying people say they want to destroy you you been working for terrorists for time and be calling the whole world to take note of this ìwọ nìkan nínú àwọn tó ń ṣe ṣáàtì yìí àwọn èèyàn ń lọ sí Turkey lọ sọ fún mi pé bó ṣe lọ Turkey yẹn ń lọ lásán ni ojoojúmọ́ ni wọ́n ń rí ìbọn ni wọ́n ń rí gbogbo ọkọ̀ ni wọ́n ń rí gbogbo ọta ìbọn ní Nàìjíríà majority of it ìlú Turkey yẹn ló ti ń wá wọ́n máa lóun lọ sọ́lidé òun lọ sọ́lidé are you going for èló ló ń pa èló ló ní even àwọn olówó Nàìjíríà àwọn ladies tó ní owó ní Nàìjíríà they go for holiday bóyá twice in a year àwọn ti Nàìjíríà nìyẹn àwọn olówó àgbáyé ní ìlú òyìnbó ní civilization country bí irú ìlú yìí America Canada àti àwọn ìlú tó wà tí orí wọn pé they go for holiday once in a year but you everyday wàá máa lọ lọ holiday because you are trafficking things ò ń gbé exhibits you are destroying lives you going for people and later you be saying that you are rich person wo ló máa rí tó máa ṣe olórí burúkú bíi tiẹ̀ ó ní mò ń sọ yẹn kí lorúkọ ẹ̀ àǹtí tí wọ́n pè ní kí lorúkọ ẹ̀ mọ́ abudu set lẹ́ máa jẹ́ ó ní TV station ó ní gbígbé kí àkáǹtì ẹ̀kan kó bá ti fi commit offence tó fi YouTube ẹ̀kan àbí Facebook ẹ̀kan tó fi commit offence wàá tún lọ block ẹ̀ dànù wàá tún sáré lọ ṣí mi simply because you want kọ́bọ̀kọ́bọ̀ on the social media and you call yourself a rich person you must be crazy ó wá ṣe tán sí ní you want to talk to homeowner gbà yẹn o ṣí géètì lóru o wọlé lóru báwo ni mo ṣe máa kọ́lé ní ilé táwọn èèyàn ń wá tí wọ́n máa ń wá ilé lẹ́kọ̀ọ́ hot cake ni hot cake àdúgbò mi yẹn ìgbà tí mo kọ́kọ́ parí ilé yẹn ibi tí mo dẹ̀ níbẹ̀ yẹn gan tí mo sọ pé mo wá fẹ́ fi rent I did that place because of my mom nígbà yẹn os mi ní fi yàtọ̀ sí security ilé tí àwọn security máa gbé mi ní fi kankan síbẹ̀ because wàhálà Nàìjíríà ó ti pọ̀ jù ẹ̀yin nìkan náà lè máa envy èèyàn lè máa ṣe bí pé ẹ̀yin lọ̀gá ẹ̀ dẹ̀ ń jealous ẹ̀ ni because if you are up to me if you are up to my standard if you know that God is good to you o kò ní máa wà lémi báyìí tí màmá dẹ̀ sọ fún pé I'm going through stress I'll be crying like this you'll be coming more on me kò sí tí mo lè sọ mi wàá kò máa bú mi wàá kò máa wá fún mi wàá máa pa irọ́ mọ́ mi lójúkorojú wàá máa sọ pé wọ́n gbowó ṣé mi wà nínú àwọn olè ni wọ́n náà gbogbo àwọn tó polówó fún lórí social media lọ sọ tí rẹ́kọ̀dù ẹ̀ mọ́ kò sí gbogbo wọn with bad record ní gbogbo yín ó lè ní ìgbà tó ti ń gbélé ẹ̀pẹ́ wá fún ẹ láti jẹ́ kó máa tàǹgbà yẹn pé wọ́n ló máa advertise fún wọn I know that something is fishy gbogbo ilẹ̀ yẹn pátá gbogbo estate yẹn no mark for demolition ó lè ní ẹ̀nà gbogbo àwọn tó dẹ̀ gbowó lórí social media tó máa short tí gbogbo nǹkan wọn dúkìá wọn ti parẹ́ kí ló kàn ẹ̀ ọmọ tó ti ṣe tán ọmọ yọrùn because ọmọ ní travelling ọmọ ní portmotto ní ẹ kò ní kílé má jò àwa ò kí ń ṣe ọmọ ní portmotto àwa máa ń consider àwọn èèyàn àwa ní feelings fún human being we have feelings ìwọ feelings ẹ ti kú àti ẹ ti jóná ọpọlọ ẹ ti dàrú gbogbo nǹkan téèyàn lè fi ṣe humanity kò sínú ẹ tó bá tiẹ̀ fún yàn ògùn tó bá lọ fún yàn lówó ó kàn fẹ́ fún ọdún kọ́ lè darapọ̀ mọ́ terrorism group ẹni ó ń fáwọn èèyàn ní nǹkan you are recruiting them kọ́ bá lè máa lọ jà kiri bí olórí burúkú ni a sọ fún ẹ pé kó máa sọ lórí social media pé ó ń gbọ́ information pa mi ọjọ́ mélòó máa ti sọ fún ẹ pé mò ń gbọ́ information pa Esabod
ọ̀gá ẹ̀ ni mo jẹ́ tó bá ti ń gbọ́ information tó bá ń sanwó fún àwọn èèyàn kan máa sọ information mi fún ẹ lórí social media ìyálà yẹ ni mo jẹ́ tó ti gbọ́ ìyálà yẹ ni mo jẹ́ olófò dẹ̀ ń bínú ológo olófò ni ẹ I don't come for people if they don't come for me olórí burúkú àgbà òfò àgbàrá dáradára ìwọ ló escalate ọ̀rọ̀ yẹn tó fi fẹjú bẹ́yẹn tó rò pé oníṣan gbà ẹ̀ ó rò pé oníṣan ṣé láti bàyẹn ṣé mo dẹ̀ fi ẹ́ lọ́rùn lẹ̀ ṣé mo dẹ̀ gbà fún ẹ ó lùs ní àwọn tí ó dẹ̀ tún tó torí tó ń gbé ìjàngbá ṣé mo tó torí ẹ̀ gbọ́rọ̀ mọ́ kó lẹ́nu mo wà ní Nàìjíríà ó ní mo lọ Nàìjíríà yẹn mo lọ Nàìjíríà ìgbà tí K1 ń kọ́kọ́ gbé lọ Nàìjíríà gbà yẹn Elizabeth ọba ńlá lásán òun àtọkẹ Elizabeth ńlá lásán òun ló dènà dé ẹ ló sọ pé tán bá pí ẹrẹ kó wá sẹ́kọ̀ọ́ tí Wàsíù wá rọ ẹ wá sẹ́kọ̀ọ́ tó fàyà rẹ wá sẹ́kọ̀ọ́ tó pọ́bìnrin pé ó máa lè kojú mi ṣókò ìwọ tí ọtí wéré ní ẹ̀nà wèrè gidi wèrè original ní ẹ̀nà ọjọ́ tó ń nà ẹ́ tán ní pé ọba òní nìṣá ní kó lọ nà ẹ́ bí ẹni máa parí orí social media èmi mo gbà ẹ́ lẹ̀ ọjọ́ tó ń tún ní rọ̀ṣúlà ní kó ń nà ẹ́ kó ń tọ́ka yí ẹ̀ kiri tó ń nà ẹ́ burúkú èmi mo gbà ẹ́ lẹ̀ olóṣì ẹ alára jújú alára bí bàjẹ́ oh a lot of cases wà lórí social media wọ́n pè ẹ́ go and study their case people who looking for your trouble go and study their case bí mo ṣe lọ Nàìjíríà ìwọ náà ló sọ ọwọ́ lọ́kọ́kọ́ sọ ọ́ ní wọ́n deport mi ni tó bá lọ sí Turkey mi ò ní wọ́n deport ẹ rí yàtọ̀ sí pé kò ta sí mi roughly kí n ta sí ẹ bàjẹ́bàjẹ́ tó bá wù mí láti ta sí ẹ you just carry your story that is not real you start telling story about me that is not real. àwọn èèyàn tí go and study mo fẹ́ fún ẹ ní lọ ṣe gbogbo feasibility studies ẹ gbogbo àwọn èèyàn tó bá jùyàn lọ láyé yìí they don't have time for you àfi tó bá yẹ pé wọ́n jealous wọ́n rí nǹkan kan nínú ẹ̀ pé definitely ìwọ better than them ní wọ́n máa stalk yẹ ní wọ́n máa jealous of you you are jealous of me. I'm not saying this to you that I'm better than you because me believe I'm better than anybody. But the way you are stalking me, the way you show your hatred, even kò rí mi kí máa sunkún báyìí, you are not also pleased. Bí pé kò rí mi kó support mi ti kú gbogbo tó fẹ́ fún mi láyé ló máa jẹ́ tiẹ̀, ní tó fẹ́ fọmọ mi ló máa jẹ́ tiẹ̀. Esabod, àwọn tó jẹ́ èmi ló lè ìwọ support wọn, nígbà tó ní wọ́n jà wọ́n ló lè mo jojú wọn ni, torí pé lórí burúkú olè ní ẹ́. Jẹ́ n play ẹ̀ jẹ́. nígbà tí wọ́n kọ́kọ́ náà wà láàfin pé gbogbo nǹkan táwọn ìyá táwọn bá ń jẹ àjẹgbé ni àwọn tálántolo ibi mo kọ́kọ́ gbé sórí bọ́ọ̀lù mi pé wọ́n náà wọ̀n ibi mo kọ́kọ́ gbé bẹ́ẹ̀. gbogbo nǹkan burúkú yẹn náà ni kó máa gbé kiri ṣé ti yé kó o di ẹrù ẹlẹ́rù sórí kó o fa tiẹ̀ sílẹ̀ kó máa wọ́ tururu òun láyé ẹ̀ ṣe yọ dànù yẹn ayé ẹ̀ yọ ọwọ́ ayé ẹ̀ báyìí tó bá dìímú dáadáa ọwọ́ lè tó bá pẹ́ ó lè kàn lórí ọwọ́ tiẹ̀ ó yọ ni ó yọ ọwọ́ ẹ̀ yọ dànù torí pé o gbẹ́rù ẹlẹ́rù sórí o fa tiẹ̀ ńlẹ̀ ibi tó ti nà yàn káyé èèyàn má bọ̀ sí ìwọ ló máa wà ń bẹ̀ ibi tí ayọ̀ máa ti bàjẹ́ ìwọ ló máa wà ń bẹ̀ níbi tí wọn ò ti ní jẹ́ tó máa ti kọ̀yàn sílẹ̀ tó máa lè gbé lórí kíní ẹ̀ ìwọ ló máa wà ń bẹ̀ sọ fún mi testimony mélòó lọmọ tiẹ̀ gan ní testimony mélòó lọmọ tiẹ̀ ní tọ́mọ Yorùbá dẹ̀ ní testimony kò mí pé kó máa ba yọ ọmọ lọ́mọ jẹ́ òun sọ̀rọ̀ lọ́nsìn o tún bẹ́sì kan wọ́n lẹ́nìkan láàfin wọ́n lé ní kinní kan wọ́n lé láwo wọ́n lé gbogbo kò sẹ́ni in fact anyway ìyẹn òun ṣe ẹjọ́ mi that's not my problem. Imagine. Imagine. gbogbo ìyàlẹ́ wọn wọ́n àjìyà gbé ni wọ́n èmi náà mo kọ́kọ́ broadcast ẹ̀ ìbọn náà wọ́n yìí wọ́n máa pè mí ní because wọ́n máa pè mí ní ẹgbẹ́ ìlú ìwà stupid kẹsàn-án pé lágbàdá ló gbéṣẹ́ fún mi. Imagine àwọn tó ń pè ẹ́ jẹ́jọ́ crazy pọ̀ ni. mo ń sọ fún yín wípé ẹ rí i pé ojú kan náà ni Auto Bola wà. Níbo? Auto Bola gbọ́dọ̀ kò tiẹ̀ bẹ̀rù pé kó má nẹ̀ ní Nàìjíríà ṣé o tún bẹ̀rù láti jáde síta kó o show plate number ní Canada ni ṣé wàá sí tún wà bẹ́ẹ̀ ni lórí o má jáde. Ta ni mo fẹ́ show plate number fún pé kí ni I should show plate number that what kí n show plate number pé kí ni fún àwọn ta ni orí ẹ ti dàrú ẹ sáwèrè you are mad I should show plate number pé okay Canada ni mo wà fún ìwọ fún àwọn wo fún ẹ̀yin wo I can do it but I will not do it. You believe it's your cup of tea. You don't believe it is your headache. Okay? Kí ló kàn wípé pé kí n show plate number.
anyway wàhálà ìgò ló máa ń pa láìsí wọ̀tá. ó wá ń wo àwọn aṣọ wúlì tó kú lọ Nàìjíríà ó wá ń wọ nínú ilé. ọ̀rọ̀ aṣọ ni kó máa sọ àwọn ọjọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ mẹ́yìn yàtọ̀ sáwọn aṣọ tí wọ́n bá dàṣẹ tó jẹ́ gidi bóyá aṣọ tó bá dàṣẹ bíi pé kó fẹ́ ṣe birthday kó ń ra aṣọ 30,000 pamọ́ àwọn aṣọ òkè wọ̀nyí náà tó máa ń tà èmi àti òjò ṣe competition tó bá wù mí lè wọ̀ ó ti yé tó bá wù mí mo wọ̀ bí òwe àwọn kan wọ́n máa ń sọ gbà yín pé tó níbàdàn bá wọ níkà ó mẹgbẹ́ bàbá yín tó ń ṣe orin elémùrè kan dẹ̀ sọ pé ó ní mo mẹ́ni kò jù mí mo mẹ́ni mo jù o ìmọ̀mọ̀jàre mo mẹ́ni kò jù mí mo mẹ́ni mo jù o mo mẹ́ni kò ṣàgbà mí o mo mẹ́ni mo jù o èmi àti òṣè competition náà kí ló máa ní kí n ṣó ibi tí pé mo wà ní Canada torí ìwọ ló ìyálà ìyá ẹni tó bá san tó bá jẹ ẹni tó bá ra tíkẹ́ẹ̀tì mi sì máa sọ fún ó mọ tó bá ti fẹ́ mọ ibi tí mo ń lọ next time ó lè ra tíkẹ́ẹ̀tì mi ṣé ti yá àná gan ló yẹ kí n padà sí Nàìjíríà àná ló yẹ kí n padà sí Nàìjíríà kí n wá padà wá àná ni let me show you my ticket I don't want to show you. Let me show you my ticket. I don't want to ọmọ mi ò tí ì settle down ó ní ò jẹ́ kí n travel lánàá tó ẹ̀kọ́ ọmọ mi ti settle down ni màá ti tún wà Nàìjíríà padà because mo sì ní nǹkan tí mo fẹ́ ṣe mẹ́ẹ̀ ọmọ mi ò tí ì settle ni let me show you. I am coming first. Ticket that. Air France. Ṣé Kútọ́nù ni máa fẹ́ lọ ni máa wọ Air France? Ṣé Kútọ́nù ni? This is my return ticket. It was yesterday. Return ticket mi yesterday ni now. Let me even show you. I don't want to. Ticket me there. I don't need to show you, sir. You believe it's your cup of tea. You don't believe it's your headache. Bóyá wá mú nǹkan làwọn yẹn ṣe pè mí pé ó fáwọn ní 1.6 million. Okay, wọ́n wá ní sójà àbí wọ́n lọ́lọ́pàá tó wá fẹ́ tó fẹ́ mú mi sí kíni. Okay, accept pé mi ti fún wọn. So kí ló wá fẹ́ ṣe sínsìn? Mi ti fún wọn 1.6. Ó dẹ̀ bá mi fún wọn ṣe bó lólówó. Bóyá wọ́n fẹ́ kó help wọn. So gbà tí mi dẹ̀ ti fún wọn ìwọ tó lówó wá dẹ̀ help wọn náà. Olórí burúkú because arákùnrin ta ẹ́ because ó bá ti lè sọ pé o ti sọ̀rọ̀ báyìí o bó ṣe fẹ́ kó rí nìyẹn o gbúdọ̀ rí bẹ́ẹ̀ o tí o bá ti rí bẹ́ẹ̀ báyìí wàá fẹ́ lọ kú ni olórí burúkú madam. Ilé táwọn san ipe kódà ó ti block àwọn lórí fóònù this Nigeria of nowadays ṣé ẹni tó rẹ́ǹtì ilé ní 1.6 million ṣé kò mọ̀ pé òun náà ó yẹ kó. How will you say that? Let me see. Okay, so do it. Oh, is it big? Okay. Okay. It's snoring. If you don't need it today, we can get it tomorrow. Don't worry. Okay, don't worry. I just like to chew that red pepper now. It's like a fruit to me. I like it. Now you want it, so We can cook other things tomorrow. We still have some things. We can tomorrow is later. O kàn lè lé kini yẹn. Ṣé ti yé? Lift it up a little bit. Thank you. Tí ẹ tún kiri náà. Kini yẹn ni mo like. Tí náà kiri pẹ̀lẹ́ díẹ̀. Can eat yam.
Yam and egg. You like a yam and egg? But to gather 1.6 million is a lot. And based on agreement. Èló ni 1.6 million. Ó mọ iye tí mo fi lò tí mo fi sanwó ní hòtẹ́ẹ̀lì tí mo wà ní Nàìjíríà during the time tí mo wà ní Nàìjíríà. Ní ọjọ́ mẹ́rin ní hòtẹ́ẹ̀lì kan. Ọjọ́ mẹ́rin. I spent more than 1.6. Hòtẹ́ẹ̀lì tí mo book kọ́ yẹn nígbà tí mo lọ ní Nàìjíríà. Hòtẹ́ẹ̀lì tí mo book was 75,000. But the day I got to Nigeria, àwọn yẹn disappoint mi pé room tó ń book fún mi tó ń reserve fún mi pé kò tí ready. So they have to. Tàìsí yẹn bóyá mo ṣe ní kó ń ṣe fún mi nìyẹn. Pé kójú mi kọ́kọ́ clear lọ́jọ́ kejì. Wọ́n gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì. We paid 350. Lálẹ́ ọjọ́ yẹn tá a dé. Àbí Tolúwa ni mí. You remember the first hotel tá a kọ́kọ́ dé sí yẹn? Mo ní kọ́kọ́ lọ fún mi ní pàtàdé wọ́n welcome wá fún wa ní Sharpman. Wọ́n fi sínú wine cup. Wọ́n fi sínú wine cup ṣá. Wọ́n fún wa tó pa ṣẹ̀ṣẹ̀ dé Mádẹ̀dà. Ṣé mo pé ara á ti gbẹ. A dẹ̀ ti pẹ́ lọ́nà mo dẹ̀ tún yìí lọ. Mo mú tán. Bá ní mo bèrè sí. Wọ́n mú wá. Gbà tó máa mú wá. Tó máa mú pèrè wá. Mo ṣáà nígbà tí mo wẹ̀ tán. Mo order fún oúnjẹ nínú hòtẹ́ẹ̀lì yẹn. Wọ́n fún mi ní oúnjẹ. Ọmọ mi order oúnjẹ mo ní kó order nǹkan tó fẹ́ order rice àti prawn yẹn bí mẹ́ta gan náà fún. So gbà tó máa gbé bí ìwà báyìí ojú mi oṣù ni. I pay for 2 days. I pay more than 1.6 for 2 days. Ọjọ́ ìgbà tó wáyé wọ́n ní hòtẹ́ẹ̀lì tí yàrá tó ń fún mi yẹn yàrá tó ń fún wa yẹn ọ̀dọ̀ twin bed ni ṣùgbọ́n yàrá yẹn very small room báyìí 350 àbí 360 wọ́n tún ní wọ́n fún mi discount mo ṣe san 350 wọ́n ní 500 and something thousand ní per night wọ́n tún ní wọ́n fún mi ní discount ni so oúnjẹ wọ̀nyẹn tá a jẹ ní ìṣẹ́jú kan yẹn ó ní 45 wà mẹ́ rice kékeré báyìí tí ò ju kékeré báyìí gbà tó máa gbé bí wá mo ní rice tẹ fún mi àmàlà ẹyọ kan tẹ fún mi yẹn pẹ̀lú ẹran ògúnfẹ̀ àtọbẹ̀ ẹ̀fọ́ tó le tí ò rọ̀ yẹn do you understand 80,000 no 80,000 45,000 50,000 èyí tó cheap jù nínú oúnjẹ wọn ó ní 45 ó ní 45 mo wò pé 2 days tí n bá lo a week mẹ́ẹ̀ mi máa ná 10 million so Esabod ìlara ti pa ẹ́ kú ṣó ti yẹ bẹ́ẹ̀ ìwọ yìí kan náà ló kọ́kọ́ announce pé ilé Auto Bola yẹn o ó ti ta fọmọ ibo ó ti ta ó wà lórí ó ti ta wọ́n ti túbẹ̀ ṣe orí wọn ò ta ìwọ yìí nìkan náà ni ìwọ ọ̀nà kan náà ló sọ́gbà yẹn kò ní nǹkan kan olóòórùn ni pàṣípọ̀ bọ̀bọ̀ ni ó mọ system tán fi ń fowó gba system gbowó lọ́wọ́ èèyàn mi ò gbowó lọ́wọ́ èèyàn àwọn èèyàn ló gbowó lọ́wọ́ mi wọ́n cheat mi àwọn èèyàn cheat mi ní Nàìjíríà tí mo lọ yìí wọ́n tún cheat mi Esabod focus at wọ́n lọ kọjú mọ́rọ̀ ayé ẹ̀ kó tó jóná tán tó ti yé tọ́lọ́run tó wà lójú sọmọ yìí ó sì kaṣọ gbẹ líbi èlò mo kàn ń bẹ̀rẹ̀ náà ni pé kò fi mí lọ́rùn lẹ̀ tó bá dẹ̀ fi mí lọ́rùn sílẹ̀ ó máa kàn dín ní ìyọ̀ torí pé gbogbo mọ́ọ̀dù tó ti wà nínú ìdọ̀tí àti ẹ̀rẹ̀ tó bọ́ ìjókòó sí mi ò fẹ́ jókòó bẹ́ẹ̀ mi ò lè jókòó pẹ̀lú ẹ̀ ń bẹ́ẹ̀ I hate it I don't like it mi ìpúrọ́ ọlọ́run gbọ́ ìyẹn ló fi dàbí pé àwọn èèyàn máa sọ pé Auto Bola yẹn ó ní agídí Auto Bola yẹn ó ní kinní kan ohun tí mi ò ní jẹ tí mi ò ní gbà nígbà tí n bá lówó gbà tí mi bá lówó ni màá kọ́ o in tí mi ò ní gbà nígbà tí n bá lówó gbà tí mi lówó ni màá ti kọ́ fún ẹ. Okay. What a quick. Níbo ni ẹ ta ni ó sọ pé mi tún fún ní kọ́kọ́rọ́ mi rent sílé fún ta ló ní mi fún kọ́kọ́rọ́ torí pé mo sọ pé àwọn tó ń ṣiṣẹ́ fún kó lè ní wọ́n gbọ́mọgbọ́mọ ni wọ́n pò ń ṣe terrorism òun ló ṣe kàn fẹ́ rárá bù ni lọ́ọ̀ má jẹ́ ilé náà gbọ́dọ̀ kó mú dátà lébọ̀ máa ra rìwọ́ọ̀dì àwọn gbogbo tá a ti ẹ̀jẹ̀ lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì àti ẹgbàá credit ká máa san máa lọ gbowó lọ́wọ́ Nàìjíríà God forbid 419 ní mi àbí Ọlọ́run máa bà ẹ́ lórúkọ ẹ ti bàjẹ́ ọ̀rẹ́dí Ọlọ́run máa bà tiẹ̀ jẹ́ ni gbogbo yín tẹ jókòó tẹ rò pé torí pé a ti sọ̀rọ̀ àwọn kan you want to be fighting for them Ọlọ́run máa bà tiẹ̀ jẹ́ ni orúkọ ẹ̀ òkúkú da
Esabod ní láti sọ pé kọ́lọ́run bá tiẹ̀ jẹ́, Ọlọ́run ti àlákà ìtẹ́lẹ̀ tiẹ̀ ti bàjẹ́. Wọ́n fà mí sínú dọ́tí ẹ̀, mi ò fẹ́ bá ẹ ṣeré sẹ̀. I don't play with you, I don't like you. Gbogbo ẹni tẹ́ bá ti lọ sí ẹ̀wọ̀n rí, let's perfect. Ibo ni ọmọ ẹ lọ kó tó di pé lọ kú sí Nàìjíríà? Bó ni Lẹ́kan lọ sí ẹ̀wọ̀n àti ìwọ náà ṣé tó pé máa fi ń parọ́ fún wọn? Ìwọ ó lẹ̀wọ̀n ní London náà, ó ló ṣe sákò London tó fi wá sí Dublin náà. Lẹ́yìn tó dé Dublin ó lọ sẹ́wọ̀n náà. Ìgbà yẹn náà ìwà lójú wá declare gbogbo nǹkan tó fi pardon ẹ̀ sórí pé wọ́n máa ń wò ẹ́ bíi pé ara ẹ̀ ò yá ó rí pé bóyá ṣe ló lágbára oníṣàn bẹ́ẹ̀ wọ́n ti wèrè tó fi gbàwé nìyà wọ́n wò pé gbogbo wèrè bó ṣe lọ sẹ́wọ̀n ó declare pé bí orí ẹ̀ ti dàrú ó ní náà ẹlẹ́wọ̀n ní ẹ̀ náà báwo ni tọ́mọ Yorùbá ṣẹ̀wọ̀n báwo náà ṣe lè padà sí Nàìjíríà tán ní kó gbé kóònù ó ṣẹ̀wọ̀n títí tí wọ́n ní kó gbé lọ wọ́n àti ẹlẹ́jọ́ ń ṣẹ̀wọ̀n náà ó ṣẹ̀wọ̀n fraud àbó ṣẹ̀wọ̀n fraud ó ṣẹ̀wọ̀n pé ó máa ń ṣọ lip to àbó ṣe ìgbà yẹn ló ṣẹ̀wọ̀n tí gbogbo ìgboro dàrú fún ẹ tó ló máa ń ṣa coins lẹ́gbẹ̀ẹ́ títí báyìí kó tó lè jẹun báwo ló máa wà ní Dublin tó jẹ́ pé ó máa ṣa coins nílẹ̀ kó tó di pé ó lè jẹun torí pé ó ṣẹ̀dé látẹ̀wọ̀n nínú àwọn ṣé tó kó máa ń hide fún yàn pé ó ṣẹ̀wọ̀n London náà òun ló ṣe wá sí Dublin náà ọmọ ilé kan tó kú dànù yẹn tó kú sórí ìta mẹ́ta ní challenge tó rókù tó rí ààyè tó rí gbogbo ẹ̀ tó rí ibi tó kú sí tọmọ èèyàn Ọlọ́run níjẹ́ kọ́ ọmọ wá kú àwọn tọmọ wọn kú ọmọ tí sí ọmọ tiẹ̀ kú wọn rókù ẹ̀wọ̀n ráàyè ẹ̀ o dẹ̀ sí òtí ìkọ́gbọ́n náà sí ẹ̀ kò ṣẹ̀wọ̀n ló gbé kúrò ní Dublin kí ló dé tó fi gbé kúrò ní Dublin tó ní kó gbé kúrò gbogbo lọ Nàìjíríà torí pé ó ti ṣẹ̀wọ̀n kọjá rádaràda ẹ̀wọ̀n ẹ̀ ti gbókùn kò ṣẹ̀kùn ló ṣẹ̀wọ̀n ó ṣe ẹ̀wọ̀n yẹn ṣeré ni even gan ẹ̀sẹ̀ gan sọ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ó sọ wípé ọmọ ẹ̀ ṣẹ̀wọ̀n títí àwọn àríṣì were tired of him are together with you they say you have to take him out of you both of you and they lọ sacrifice they lọ sọ pé kí o ti lọ gbé o ló ń kọ̀sẹ̀ ní gbogbo ẹ̀ they lọ gbé sí Nàìjíríà ṣé kò ṣẹ̀wọ̀n náà máa ní kó gbé lọ Nàìjíríà kò ṣe criminal náà máa sọ pé kó gbé kúrò ní Dublin kó gbé lọ Nàìjíríà orí ẹ̀ ti dàjẹ́ kò ṣe kó bàjẹ́ ní orí ẹ̀ dàjẹ́ orí ẹ̀ burú wàá máa rí kó lè sọ̀rọ̀ ó lè rárá bú fún yàn. ìwọ ló lójú kòkòrò béèyàn wọṣọ pink wá wọ̀ béèyàn wọ white wá wá bó ṣe kankan wà ló fẹ́ lọ ṣe kó ṣì dànù ó wù mí ìṣẹ̀dá ẹ̀ rùn. kájà wàhálà sọ pé Canada ló lọ ṣé kò yẹ o ò gbélé fún wọn mọ́ ó parọ́ bá wọn ní kí sarah kò kúrò nínú ilé meanwhile plan work to gather money ni. kò sẹ́nìbọ̀ tó fún mi lówó ṣọ́ọ̀tà kò sẹ́nìbọ̀ tó fún mi lówó 1.6 ò ra tíkẹ́ẹ̀tì mi kókó ṣì dànù tó ń ṣe sọ 1.6 ìjọ yẹn a ṣe gbogbo nǹkan wọ́n lọ ra pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó wá lóun sọ 1.6 gan mo fún yẹ́ ní 100 níbẹ̀ gbàdó tó lóun fẹ́ gbowó padà mo fún ní 1.5 mo dẹ̀ ní kí yẹ fún ní 100 tí mo fún padà mi ìbára ajá mọ́ kó sì lọ kó sì dànù kó sì lọ abatẹnijẹ́ ẹkú ọ̀fọ̀ supporter of evil àwọn olè ló máa ń support náà àwọn gbọ́mọgbọ́mọ olórí burúkú ta ló fẹ́ plan pé kí wọ́n láti gádà owó ni mo gádà. You are jealous. I'm a blogger. Koshilo, you are bloody idiot. You are a bloody idiot. You are not a blogger. Idiot here from A to Z. I'm a verified blogger. Verified vlogger, Connie. You are a jobless you are a jobless asshole. Jobless idiot. Come out to speak by line. Orí ẹ̀ ò pé ni torí ẹ̀ bá pé àwọn ọ̀rọ̀ kan wà tó tẹ̀ ní dá sí tó láti mọ̀ pé mi ò gbà tiẹ̀ ó ní láti dá sọ̀rọ̀ mi mo ti máa ń wọ̀n lẹ̀ owó kọ́bọ̀kọ́bọ̀ tó fẹ́ pa lórí social media nígbà tó ṣe ṣáàtì yẹn sìn tó dárúkọ ẹnìkan mi morúkọ ẹni tó dá yẹn tó dárúkọ tèmi tó tún dá tẹnìkan sí orí 7,000 yẹn sìn yóò ju kọ́bọ̀kọ́bọ̀ kan wá ṣàwọn akólé ẹ lọ́wọ́ nítorí fi survive nìyẹn ilé tó ń fún ẹ ilé tárìṣì fún ẹ láti 30 something years ilé yẹn bóyá ó sọ 300 euro or 200 ó ti yé bẹ́ẹ̀ yẹn wàá rí san ewé tó kó síbẹ̀ yẹn látọdún tó ti kó sí ó change ike wàá máa fi ewé bọ̀ wàá fi ike wèrè kan bójú tí gbogbo ìtàkùn àwọn ìtàkùn ìtàlẹ̀ àwọn tá mọ́ gbogbo ike bẹ́ẹ̀ ní àwọn tó ń lo àwọn ìwọ ló máa ń jẹ́ káwọn tó wà ní Nàìjíríà máa bọ́ àwọn tó wà ní òyìnbó ayé ẹ̀wò mi sẹ̀ àwọn tó wà ní Nàìjíríà gan tí wọ́n ti bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ àgbo láti ọdún tí ó ti pẹ́ gbogbo wọn ti package wọn ti packaging bọ̀ common China ò lè lọ kó lọ ti packaging bọ̀ gbogbo wèrè tó kó kalẹ̀ yẹn inú ilé wèrè yẹn náà ni ó kọ̀ọ̀kan gi chef wèrè kan sẹ́yìn kùlé eku àti gbogbo àyàn àti dùn àtajá àti ẹ̀gbọ́pájá ti lọ gbogbo ìtajà jẹkùn bẹ́ẹ̀ náà ló máa package wọn a máa fi bojú fáwọn yẹn pé wọ́n ń tewé ń tegbò kí ló mọ̀ nípa ewé wàá wá lọ já tó bá ti jáde lọ á jẹ́ ewé kan dání a máa ṣe bíi pé bóyá kinní kán balẹ̀ lóun náà ń tewé omi ewé lò lè kí ọmọ ẹ̀ tó sínwín tó omi ewé lò lè rewé já fúnlé kan tó fi ya wèrè
omi ewé ló lè já ewé fún àwọn ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ kí gbogbo wọn kọ́ lè máa péjọ lé wọn lórí wọ́n ṣe ń péjọ lé Ìyábọ̀ àti gbogbo àwọn tó máa ń celebrate yẹn ó ṣe já ewé fún àwọn ọmọ tó tinú ẹ̀ jáde ẹni tó bá máa dáṣọ fún ìyọ̀tọ̀ rẹ̀ la máa ń wò náà aláyé bàjẹ́ máa sọ̀rọ̀ fún orí ìyá dàrú ó mọ pọ́rọ̀ tí máa sọ máa ń dùn ẹ̀ náà òye tó rìn mí ò ní báyìí pariwo ọ̀rọ̀ ni máa sọ fún ẹ̀rọ ọ̀dọ́mọlé tí ń jọrọ̀ tí kún gbọ́ tètè ẹ̀ dì sọ fún ẹ ó rí pé gbà tó ń sọ̀rọ̀ mi sí orí pé ìtara mo rí ẹ̀ náà pẹ̀lú ìtara ni ex-convict ẹlẹ́wọ̀n kìnnìkan ó gba 1.6 kò sanwó ó gbọ́ pé mo bá wọn talẹ̀ lórí social media wọ́n lu jìbìtì ni ó bá wọn lu jìbìtì lórí social media náà gbogbo àwọn terrorist tó wà lórí social media wọ́n ló kóòsì wọn náà gbogbo àwọn Nàìjíríà Yorùbá tó da gbogbo Nàìjíríà tó ń da gbogbo orí ayélujára rú ìwọ nìyá láyà wọn náà olórí burúkú. afẹ́rúgbàbọ̀kú. People will pass an information to them. Who are you? Èèyàn bíi tiẹ̀ náà ni àwọn síwín ìgbà tí mo tiẹ̀ wá rí àwọn people yẹn níjọ́ yẹn tí mo wá dáhùn wọn padà fún wọn Ọlọ́run kàn yọ mí ni pé àwọn ilé ìkẹ́ I have a choice bí o ṣe ní tí ò ní choice mi nǹkan lè gba àwọn refraps àwọn èèyàn dáadáa àwọn hooligans àwọn killers kí n lọ gbà wọ́n sílé nítorí pé mo fẹ́ gbàyàn sílé àwọn èèyàn bíi tiẹ̀ náà ni wọ́n nà tọ́ má lè máa pè ẹ́ tọ́ máa bá wa ni wọ́n pè wọ́n bá ẹ sọ̀rọ̀ àwọn tó ń bá ẹ sọ àwọn òsínwìn ni gbogbo àwọn tó ń bá mi fa wòlé mẹ́ òsínwìn ni wọ́n nà orí bó ṣe fún ọmọ president Tinubu ni lẹ́nu ọjọ́ mẹ́ta bíi month ago kọ́ ló sọ àbí 2 months ago ló sọ Ìyábọ̀ Òjó nígbà tí Ṣèyí Tinubu bá máa jáde ńsìn tó máa jáde fún gómìnà Lagos State Ìyábọ̀ Òjó ló máa jẹ́ deputy ẹ̀ àwa náà dẹ̀ máa support ẹ̀ ṣebí lẹ́nu ọjọ́ mẹ́ta ó tún sọ fún oní gbogbo terrorism yẹn olóhùn ló ń ṣe terrorism ipò òun ló pín gbogbo bible fún gbogbo wọn níjọ́ yẹn lọ́jọ́sùn gbére ní ẹ̀nà you just talk yálà jẹ́ ẹ olóṣì ẹ máa ló lè lọ kì í ṣe gbogbo yóò lè lọ sí Nàìjíríà mọ̀ pé Nàìjíríà a lot of things war wà Nàìjíríà a lot of things places are dangerous in Nigeria but ìwọ gangan kí Nàìjíríà tó dangerous to that level lóòtí lè lọ́bẹ̀ yẹn torí òdálẹ̀ kó lé ní ẹ orí ẹ̀rùn bí òbúkọ ni. And me, if you report somebody to me. Who are you? Are you a police officer? Are you a soldier? Who are you? tó máa report ẹ báwo ni tiẹ̀ ṣe jẹ́ aṣọ tiẹ̀ báwo ló ṣe jẹ́ ní aláró tó bá nígbà tó ń report fún ẹ̀sìn kí ló fẹ́ ṣe fún mi o kàn máa gba kọ́bọ̀kọ́bọ̀ bẹ́ẹ̀ náà ni o kàn ń wá kíní káàkiri káwọn èèyàn máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn òsínwó bíi tẹ̀ ló máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà àwọn tó ní wọ́n ti crash bíi tiẹ̀ ọpọlọ ẹ ti dàrú náà kí ló fẹ́ ṣe é sí nígbà tó ń report fún ẹ ó ṣe sọ́kẹ́tẹ́ pé mo tú yẹ̀yẹ́ sílẹ̀ nígbẹ̀ yẹn sí ọ̀rọ̀ ọmọ yẹn ò ń fẹ́ gbọ́ ọmọ tèmi kúrò ní Nàìjíríà ó lóun ló ń pọn Canada ó láwọn èèyàn wọ́n threaten sọ̀rọ̀ àlìyẹn ló threaten ó tọ́ ni and again she said she doesn't love the way things were going in ó ti rí pé gbogbo tèmi ò tẹ̀ fọkàn sí ló ń fi ọkàn sí obìnrin yẹn ṣe rí and it's true ọmọ tó rí ẹ̀ pé nìyẹn kò ń ṣe ọmọ tèmi wọn ò tán lọ Nàìjíríà náà alọ Nàìjíríà yẹn ṣe gbọ́ pé nìkan anybody tán ọmọ mi ó gbọ́ tó máa sọ pé ṣíọ́lẹ̀ ṣọmọ yẹn lẹ̀ torí ọmọ tèmi ò ń ṣe ẹni tán kàn lè lọ fi máa fi gba oríṣi tán máa gba gbogbo àìsíkà rẹ̀ tán máa lọ sọ́lẹ̀ kò sí mi ò lọ́mọ tó lẹ̀ tán fẹ́ ṣe yẹn fún mo lọ Nàìjíríà torí pé kò sí nǹkan tó fẹ́ fi tán ọmọ mi jẹ a máa wà kan gbogbo ibi tí n bá fẹ́ ṣe fọ́mọ mi kò sí nǹkan tí mi ò lè ṣe nítorí ẹ̀yàtọ̀ tó lè yàtọ̀ pé kí n ṣe nǹkan burúkú mo lè ready láti responsible as a mother ayé mi náà ayé ọmọ mi kò lè ní ṣòfò olórí burúkú ìwọ tó kù tó táyà ìṣòfò nínú ayé ọmọ tó lọ ju ọmọ sọnù sígbó ọmọ mi kúrò Nàìjíríà báwo ni kò yẹ kí n ti padà sí bàbá ìtì ìwà sí Canada yes bàbá ìtì ìwà sí Canada ó lè jẹ́ December nígbà wà àbí January but because of my daughter she's precious to me ọmọ tí ẹ ò precious sí ẹ náà okay kúkú ra time èyí tó bá tóbi gbogbo tó lẹ́rìn lára ní kó ra fún mi I will need to mo fẹ́ fi ṣe snacks ni mo fẹ́ jẹ sùn. ọjọ́ tọ́jọ́ tí wọ́n bá ṣe owó èdè ńláńlá ọjọ́ kan wáyé ló máa ṣe fún mi. density story yẹn wa ó tó máa tó ṣe méjì sí òfin lògbé ṣe yẹn fún mi àwọn yòókù tàbí talent olùfẹ́ èmi ni wọ́n wá bá. iṣẹ́ wo ni ṣé o gba contract ni àwọn ẹgbẹ́ àwọn iṣẹ́ ìwé tó máa ń gbà náà ní ẹbí pé kó o gba contract kó ní kó bá wọn kówó láti ìlú kan àwa là jẹ́ kó ráyè lọ kówó lọ láti London láti America lọ sí Dublin mọ́ tó máa ń bá wọn kan mí ìmọ̀ pátì tó ń bá kówó lọ nígbà tó máa lọ fi ń ra ìbọn ṣé ti yé ṣé iṣẹ́ gidi ló gbà yẹn dúró ṣé contract tó gbà yẹn ṣé contract dáadáa ni ṣé sẹ́nitọ̀ kan àbí olóríire kan wo ló ti pè é ń sìn tó ti wá sọ pé òkè o kò sẹ́ni tó pè é gan tí òṣòrí burúkú Adédoyin tó wà lẹ́wọ̀n bẹ́ẹ̀ yẹn máa yẹn ìwọ ló pè ńgbà yẹn títí tó fi búlì ọ̀nà ìṣà títí máa yẹn fi kó sẹ́wọ̀n tó fi sẹ́ẹ̀tì ẹ̀ tí gbogbo ayé wọn fi káàsì sí gbòòrò kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ táyé ò ní rí yàmàyàmà náà òsínwí bíi àwọn tó bá wá pè ẹ́ tó bá yẹ pé tòótọ́ ni wọ́n pè òsínwí bíi tiẹ̀ ni wọ́n máa jẹ́ tó bá tiẹ̀ ti rí lùkùn wọn kò wá ti mọ̀ pé wọn ò gbádùn ṣé ò wá òkè ojú ẹ̀ tó ti dàbí ojú ẹ̀ dàbí ẹja kan báyìí tíṣẹ́ náà máa ń jẹ kì í ṣe autopus ìwọ ló máa ń sọ pé rẹ́sẹ̀ nìkan tó dàbí autopus orí tiẹ̀ ó jẹ́ ẹja ló jọ ẹja tó ọ́gìlì wọ̀nyẹn
wọ́n ló jọ̀nà. They rang me on WhatsApp. If you do a show, ask me, I should give you their last number, 4 digits. Irọ́ ẹ̀ ti pọ̀ jù. Irọ́ ẹ̀ ó ti pọ̀ jù. Wàá máa lọ gba contract, wọn náà ń gbéṣẹ́ yẹn fún iṣẹ́ wo náà ń gbé fún ẹ. Àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ ló gba contract, wọ́n ń gba contract. Kí lórúkọ màmá yìí tó máa ń lọ sí, kí lórúkọ màmá Igbo yìí o. Kí lórúkọ màmá Igbo yìí o tó máa ń lọ fún world tó jẹ́ director of clinic kan gbà yẹn ní kíní I will remember. Màá rántí. Contract tó ń gba àwọn tó ń lọ káàkiri all over the world tó ń gba contract. Ìwọ ń lọ ó ń gba contract wèrè lórí social media. Ẹnìkan gba iṣẹ́ 1.6 iṣẹ́ tí wọ́n gbé wá fún ẹgbà yẹn nígbà tó tí Larry ti sọ pé kí lórúkọ bèbí èyí tó máa ń ṣiṣẹ́ fún tó níwà tẹ́jọ lẹ̀ papọ̀ tó sọ pé ọmọ tó lọ ra ọmọ àbókí wọ̀nyí bóyá ìyìnbọn lẹ́tì ẹ̀ lọ provoke àbókí tó ń wá àwọn ọmọ tó ń fi bẹ̀rẹ̀ sí àwọn àbókí kọ́ ló ń jà náà àwọn Fúlàní ló ń jà olóṣì ẹ̀ kí ló sọ sí olóṣì gbọ́mọgbọ́mọ apààyàn ẹlẹ́wọ̀n ìwọ ni ex-convict ó ṣẹ̀ wọ́n London fúnra rẹ̀ ló sọ ó ló ń jalè ó máa ń nọ́ọ̀kì ó ń bó ṣe broken and entry ó lọ broke ilé kan báyìí ìjọ kan báyìí ni wọ́n wá ń wẹ́ báyìí ló sá ẹlẹ́wọ̀n ni ẹ́ gba tó dé w ti ṣẹ̀wọ̀n dáadáa tọ́lọ́pàá bá bá ẹ nínú ilé báyìí ó máa ń sunkún ni wọ́n wà wá gbé certificate wèrè jáde wèrè ló fi kàpọ̀ wèrè ló fi gbàwé àsínú sẹ́ẹ̀tì yín àsìlẹ́gbẹ́ yín kẹ́kọ́ sì dànù Facebook sọ mí doge olóòrùn jàtijàti aṣọ tí mo kó lọ Nàìjíríà ti fi tèmi ni wọn bọ́ sí mi lọ́rùn náà tí mo wà náà àwọn sẹ́ẹ̀tì tó máa ń bọ́ṣọ sí lọ́rùn ni abẹ́rẹ́ mi pé mo yájú lé káàkiri I'm a gallant lady àwa ń bọ́ṣọ sáwọn èèyàn lọ́rùn ni wọn bọ́ sáwà lọ́rùn tó ti rẹ̀ ó máa ń da pé ọmọ ní dignity kó máa ní decency Canada lèmi ń gbé mi ò gbé Dublin kó kórí burúkú dànù sígbó. That is so heartless. So òyìnbó yẹn náà ni kó sọ pé barbaric heartless gbogbo òyìnbó tó máa ń jí lẹ́nu àwọn èèyàn káàkiri idiot òyìnbó tó jẹ́ pé ó máa ń jí lẹ́nu èèyàn káàkiri o ò tí ì jókòó lọ́jọ́ kan rí kó dídì bí àwa tẹ̀ ṣe try ká tiẹ̀ tàbọ̀ ń bẹ̀ kó dídì fi òyìnbó ṣe chat from A to Z àwa gbìyànjú olórí burúkú fẹnuṣe of social media. torí ọ̀rọ̀ tí wọn ló bá mọ́ ló máa ń sọ nípa èèyàn bí ipò pàpà máa kájà ní gọ́ọ̀mẹ̀ntì Esabod ń ṣe gbáná ó ń kó ọ̀dọ̀ gbogbo àrà tó mọ̀ kó wò lẹ́bí gẹ́sù back it up but you know what I'm talking about. They know all the Irish government they know that you are mad and anywhere in the world apart from Nigeria wọ́n ti mọ̀ pé tí wèrè bá ti sọ̀rọ̀ wọn ò ní take it by whatever wèrè tó fi gbàwé yẹn ni wọ́n ti wò pé gbogbo nǹkan tó bá ṣe àṣegbè ni torí ẹ̀ ló ṣe fi wèrè gbàwé they know you are a criminal ìlú tó gbé wọ́n mọ̀ pé wèrè ní ẹ̀ náà. Canada ó ní over student visa over student loan ní last year he never been to any school. Who said that to you? Onírọ́ ló pa. I never been to any school. Onírọ́ olófò ni ẹ́. Olófò. Gbogbo nǹkan tí bá ṣe ló fẹ́ mọ̀. Kó sì lọ. Tó bá jágbára òkùnkùn ló ń lò gan pàápàá ó ti bàjẹ́. Mi ì lè update ẹ. Why do you want to know anything about me? Even ìyá Ìbàdàn gan, ìyá Ìbàdàn tó jẹ́ ọmọọṣẹ́ ó lọ Nàìjíríà bẹ́ẹ̀ wọ́n sì ti passport ẹ̀. Wọ́n sì passport ẹ̀ mẹ́yẹn because ó jẹ́ kó lọ kọlu èèyàn ó gbéṣẹ́ wèrè fún. Ọmọ ẹ̀ graduate àwọn ọmọ ẹ̀ méjì ló ti graduate lẹ́yìn tó ti lọ Nàìjíríà tí ò lè wọlé wá wo ọmọ ẹ̀ kó bá wọn present níbí. Ó gba owó náà ó gba owó school loan ó lòun lọ school dẹ̀ fi ń ṣòwò. She said it on the media. Ó ní I never been to any school. I been to school. Kò kàn ẹ́ mi ní láti update ẹ̀yin wèrè olórí burúkú. Adínilọ́wọ́ adẹnilọ́nà abatẹnijẹ́. Tí màá jẹ́ pé olórí burúkú ni ẹ táwọn ọmọ ẹ̀ ò ṣoríire tó dẹ̀ fẹ́ ṣoríire. Tó jẹ́ gbogbo kọ́bọ̀kọ́bọ̀ iná ló fẹ́ jókòó ti láyé báwo ló ṣe máa kọ̀ gbójú sọ̀rọ̀ ayé ilé yóò dá o gbogbo nǹkan tí ò bá ti dá lọ́rọ̀ yẹn bá ló máa fẹ́ mú jáde. You a jealous bitch. You calling somebody ex-convict. What happened to your son that the government of kí government ìlú kan tó lè single-handedly point èèyàn out ó dàbí kí FBI máa wáyàn ni ọmọ àwọn tó dàbí FBI nílùú Dublin ni wọ́n wá ọmọ ẹ̀ náà fẹ́ ṣì wá àtọmọ ẹ̀ out pé something must be done. Either you go together with this boy or you go and trash this boy and you prefer to trash the boy. Ó ṣẹ̀wọ̀n títí wọ́n àtẹlẹjọ́ ń ṣẹ̀wọ̀n náà ó ṣẹ̀wọ̀n títí ìwọ tó máa ń sọ pé tó bá jáde lọ báyìí ó ní nígbà tó ṣiṣẹ́ hospital ó máa jalè ni ó ní tó bá gbà tó bímọ síbẹ̀ ó máa kó gbogbo ẹrù bẹ̀bẹ̀ tó bá fi tọ́mọ ó jí nǹkan kò sí nǹkan tó ń jí tó máa lọ jíta bó ṣe ń gbé wíṣì àtà ló máa ló ń gbé gbogbo kinní kan tà ó lè ní ẹ̀ náà lórí social media náà ìwọ ló máa jáde àwọn èèyàn léèyàn ló máa gbà bíi pé ó dẹ̀ máa sọ di tiẹ̀ bíi pé wọ́n ló mọ̀ wọ́n rí wàá mú èèyàn tí ó tó mọ̀ rí báyìí tó kàn rí lọ́wọ́ ìdí bá ti pé yàn gidi wàá kàn jágba ní olè olójú kokoko olórí polápolá eléyín jíjẹrà
ẹlẹ́nu cancer gbogbo ayé tó ti ẹlọ́run ti fọ́ ilé gbogbo ẹ̀rẹ̀kẹ́ náà fi mi ọ̀rọ̀ mi sílẹ̀. tó bá dẹ̀ jẹ́ pé only student yẹn láti 2 years student lè ní sarah dàbí pé gọ́ọ̀mẹ̀ntì ló sanwó ilé tó ń pariwo kó máa ń jẹ owó ilé. tó bá jẹ́ gọ́ọ̀mẹ̀ntì ló san what is the business? ìgbà tí mo ń ṣiṣẹ́ ní Canada mi báyìí ṣé ìwọ ló bá mi ṣe I don't prognose your fears. Why are you? Is it part of your blogging or you are just evil? You are devilish. Your life is shattered. You want my life too to be rotten like yours. It cannot possible. Ìyẹn mi pé iye gọ́ọ̀mẹ̀ntì tó ń sanwó ilé yẹn tó bá jẹ́ gọ́ọ̀mẹ̀ntì tó ń sanwó ilé ńsìn òun ni gọ́ọ̀mẹ̀ntì ló ń san. Tí gọ́ọ̀mẹ̀ntì bá san kí ló kàn ẹ́? Ilé tiẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì fún ẹ pé ilé tí wọ́n kó wèrè sí tí wọ́n fún ẹ ilé tí wọ́n fún ilé wèrè tí wọ́n kó àwọn wèrè sí tí wọ́n fún ẹ ṣé mo pọ̀ close sí? Òṣìwín. Afford 2,800 apartment. Ìlú òyìnbó ni mo wà náà. Canada ni pé bíbá. This place is Canada. It's not Irish. It's not Dublin. Àní tó bá jẹ́ ìlú òyìnbó ló wà. Ṣé wọ́n àwọn ìlú mi Canada gbé case study mi fún ẹ pé kò study ẹ̀ ni. Báwo ni awo tiẹ̀ ṣe? Báwo lájọ tiẹ̀ ṣe jẹ́ nílé aláró mi? Báwo ni tiẹ̀ ṣe jẹ́ tó sọ pé ìlú òyìnbó ló wà? I'm fucking what? Ṣé mo sọ pé ìgbà tí mo sọ̀rọ̀ wá bá mi mo ní kó gbẹ́nu sí nǹkan tí mo ṣe? I don't need to tell you anything and you don't need to say anything about my life. Ara ti ta ẹ́ jù aláyà gbígbẹ ó gbẹ ó tó sọ̀rọ̀ mi ó gbẹ tán ni ó dàbí ìpàkèrè yàbá egungun àyẹ̀bẹ̀ àmọ́ máa ká ni àwọn aṣọ ń jábọ́ léjì ká madam ìdí yí gbàgbùgbàgbù bíi tọ̀bọ́ àwọn yín ṣíṣá bíi ti Sebra ẹ̀yà wèrè ní Sebra dọ̀nà Sebra is a fine girl is a fine àwọ̀ ẹbí ti leopard ó yà wèrè ní madam kó sì lọ́dún jọ má dá sọ̀rọ̀ mi mọ́. You are back to school. Ọmọ ẹ back to school. Kí ló kàn ẹ́? Wọ́n sọ ọmọ máa pípé ìwé ilé wọ́n á dẹ̀ máa fún ẹ lówó oúnjẹ. Kí ló kàn ẹ́? Kí ló kàn ẹ́? Ó dàgbà ṣe sọ pé how can you avoid owó ẹgbẹ́ onílé yóò ní almost $3,000 owó ilé lóṣù tó wọ́n jẹ ní wọ́n tó lè dìde sẹ́ńjẹ kan. Ìyá sọ gbogbo àti ó sọ fún ọmọ sọnù. Ọmọ ẹ ló máa sọnù lórúkọ bàbá tọmọ àti ẹ̀mí mímọ́ ọmọ ẹ ló máa sọnù Esabod ọmọ tèmi ò ní sọnù Esaweri lẹ́ẹ̀kan ló sọnù ló lo àlọ́ rámirámi lẹ́ni kò kí n rábọ̀ ẹ̀ ọmọ mi ò ní sọnù lórúkọ Jésù Kristi Násárẹ́tì lọ́lá iná àti iná lọ́lá bísímìlá ramani rahim lọ́lá ọlọ́run tó dá ayé àti ọ̀run lọ́lá ẹ̀jẹ̀ tí mo dà lé ọmọ mi lórí lọ́lá pé mi ní kọ́mọ ọlọ́mọ sọnù mi ìdè lọ́mọ ọlọ́mọ jáde ńlé ọmọ mi ò ní sọnù mi ò ń yọ̀ sí ibi ẹlòmíì kéèyàn ti ẹ̀ṣẹ̀ mi gan ìtì bá ní celebrate ẹ̀gan tó bá ṣe nǹkan tó dáa tó bá ṣẹ̀ mi ní wá mọ̀gẹ̀ nígbà tó bá ní ṣùgbọ́n ẹ kó ṣìdànù ẹjọ́. There's still a continuation. Ọmọ yẹn máa wà ní kitchen tó bá ṣe show. Sarah, what is your problem? She is my daughter. Charity begins at home. Kọ́ ọmọ rẹ kó ba lè fún ọ ní ìsinmi. I teach my daughter gbogbo nǹkan tó necessary mo kọ́ kì í ṣe pé bóyá mo best of the best mother ni mo jẹ́ ìjọba fẹ́ fún yàn láwọ́d best mother. People were beating Sarah when you claim she ran away from the house. Kò sí lọ people are beating Sarah because ọmọ tiẹ̀ sánlé gbogbo yín lọmọ yín sọnù gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀ yẹn gbogbo yín lẹ nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí ìyá tó ṣẹlẹ̀ sí yín tó ṣẹlẹ̀ sí ọmọ yín lẹ máa fẹ́ kó ṣẹlẹ̀ sọmọ ẹlòmíì ajẹgbodò ní yín tẹ máa ń wẹ́ni kúnra nobody you cannot pity you don't pity you just want things to happen to people ẹ máa ń dàbí ẹni tó máa ń wá bad news kiri ni ṣó ti yé but I still give thanks to God because bàtọ́ ọmọ mi kúrò Nàìjíríà ó sá lọ Canada ni ọmọ tiẹ̀ kúrò ní Dublin ó sá lọ Nàìjíríà ó lọ dóko òṣì ó lọ dóko olè wọ́n rún ọmọ ẹ̀ ní ìrùnkúrùn ọmọ mi kúrò Nàìjíríà pé mọ́mí you are wasting time is dangerous àwọn kan sọ pé ọjọ́ tí mo play orin tí mo play kí n ṣe nǹkan tó wọ́n ti máa ṣe lórí mídíà lọ́mọ mi mọ́ ọjọ́ tí mo play voice note Lisa Anjorin tó sọ pé wọ́n máa fi ṣe ritual wọ́n máa fi ṣètùtù ayé ó bèèrè lọ́wọ́ mi what's me ètùtù mo ní ritual that's what she said kò sùn dáadáa mọ́jú ó sọ fún mi I can't sleep she was telling me 2 days ago pé mommy the day I heard that I can't sleep I was scared and she see people coming olórí burúkú nìyí náà ẹ̀yin olùsì chati ẹ máa jókòó sórí social media ẹ máa rántí gba tí mo dé Nàìjíríà náà mo make attempt mo lọ station mo lọ Sálágbọ̀n mo kọ̀wé mo dẹ̀ try yes I make attempt ìwọ tó bá ní case lọ Nàìjíríà náà
I prove to the whole world. I'm not lying against anybody. sọ pé èmi ni mi máa ń bọ́ bọ́ọ̀sì tí màá dín kó tètè bá ṣe ṣáá. Kó ṣì lọ. Ṣé orí tó bá ń decode bẹ́ẹ̀ yẹn, you are just monitoring people. Monitoring spirit tó ń dà ẹ̀ láàmú terrorist thing ló ń ṣe. Tá a bá sọ fún mi pé you are a terrorist, you coach terrorist, you support. We are not lying. Gbogbo àwọn tó ń parí èdè Nàìjíríà, a ti sọ fún wọn ti pẹ́ wọn ò gbọ́ nìyẹn, olókàn mi. Wọ́n máa lo decode, wọ́n máa stalk èèyàn kiri, wọ́n máa monitor èèyàn kiri, wọ́n máa tẹ̀lé èèyàn kiri. Terrorist ló máa ń ṣe bẹ́ẹ̀ náà. Àwọn amúrọ̀bà, àwọn tó fẹ́ jalè, tó fẹ́ bà tèèyàn jẹ́, apààyàn, kidnapper, bó ṣe máa ń ṣe nìyẹn. And nobody care about you. Did I ever care about you? Mi rí ẹ. Gbogbo nǹkan tó máa rò gbogbo ya mi rí ẹ rò wá jáde. Àwọn logóòdù, àwọn tó logóòdù ní sọ̀rọ̀. Torí wọn ò ní fẹ́ kó wọ́n ti ẹ̀gbá lọ́wọ́ àwọn original tó logóòdù, wọn ò ní sọ̀rọ̀. Pàtó bá kó pàǹdà gbogbo èyí tí ìyá Ìbàdàn ló kù tó ta ńgbà tó ń ta gbogbo wòṣìwòṣì gbà yẹn tó kó. Ó sọ pé gbogbo èyí tó máa kó sí tó máa pè góòdù pọ̀ ló fún ẹ. Tó ń ta $10 $2 ló ń ta Nàìjíríà 2005. Lórí burúkú ni ẹni. Tó bá tiẹ̀ logóòdù ṣe bó ló fẹ́lẹ̀ dá ẹni. Kí láǹfààní ẹni tó logóòdù tọmọ ẹ̀ sọnù sígbó tí ò rí? Kí láǹfààní obìnrin wèrè kan tó logóòdù tó lóun bá yé gbogbo ọkọ tó fẹ́ tó bá yé wọn jẹ́? Kí láǹfààní obìnrin tó logóòdù tẹ́ni tó bí first born fún tí ò jẹ́ kọ́mọ yẹn tọ́jú ẹ̀ tí wo yẹn ń logi tó ń lo kinní mẹ́ẹ̀ tó ń lọ pa? Kí láǹfààní ni ìyàwó bàbá bá ń gbọ́ pa? Bàbá bá ń gbé pò. Kí láǹfààní ẹ̀? Ìwọ táyé ò dáyé ò mú yẹ sí ẹ̀ tí màá jẹ́ pé Nàìjíríà ìwọ tó well anyway àwọn òsínwó bíi tiẹ̀ náà ló máa ń fọ́lì lọ pẹ̀lú ẹ̀. Ò gbádùn. Ìyá wèrè. Street òṣìwò ni ẹ́. Street girl gan ò kì í sọ̀rọ̀ pé street lòun wà. Nobody tó máa sọ. Wọ́n sọ pé street wo nǹkan òun ṣàlàyé street. Ó lẹ́wọ̀n rí báwo lọmọ ẹ ṣe wá lọ. Báwo ṣe bá ó lẹ́wọ̀n rí nígbà tó dé kọ́nà wọ́n sọ pé kó gbọ́mọ lọ kó ní kíní ló fọmọ ẹ rọ́pò ní. Má máa kúrò jọ ní tó bá ti ṣe jẹ́ kó máa be both of it. Títí dọ̀là ń sì wá máa sọ pé ọmọ ẹ̀yẹ lẹ́ẹ̀kan ìwọ iná nìkan. Ìjókòó tadé yẹn náà ló sọ nígbà pé irọ́ ló pa ìwọ ló wá kọ́kọ́ tó àṣírí ẹ̀gbọ́n tó pè é lẹ́ẹ̀kan òun kọ́ nìyẹn. Ṣé ìdá tó rí lẹ́ẹ̀kan ẹ̀ tó bá pé ó sọ pé ó rí lẹ́ẹ̀kan láti jẹ́ tó lè jáde with full chest wọ́n lè ti báyìí wábi tán sí sí àbí kán wọ́ bí kú sí bóyá o sì lè rí tracy sí egungun ẹ̀ bóyá wàá ṣe egungun ẹ̀ ó lè kó sínú kinní bóyá wàá lọ ló ṣì. bá ti wọ 1+1 ọmọ 10 lọ ọ̀lẹ́ tí màá fẹ́ sọ̀rọ̀. ó máa ọ̀rọ̀ ó bẹbí tó máa kú sí náà nìyẹn lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí náà èṣìṣì ní ẹ̀nà àtòbí tó máa ń pa sọ́tí tó máa ń pa òbí sórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni èṣìṣì náà lè máa kú sí náà ọtí ọlọ́tí ni orí ọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí ló máa kú sí. Your days are numbered. And you are sitting in the same position. Which position? Oh, move rárá. Níbo? Ṣé kò sí bedroom? Àti ẹ̀fẹ́ mọ gbogbo yẹn. Wà á ti sọ pé kán lọ ya fọ́tò lẹ́yìn wà á ti yà á ráǹdì fún ẹ. Ó ṣọ́ọ̀kì wọn bá kàn. Olórí burúkú jealous bitch. Olófò. I've been saying these things you claim that you are in Canada. It doesn't take you anything. You don't even. I don't need to give you anything information. You are nobody to me. You are just a crazy woman. You sent somebody to me yesterday to come and ask me silly question. You want me to that one now send message to me that okay, my mama so mo sọ pé mo ń worry ni. Òun dé Canada 2 years ago. Did I tell you I'm looking for somebody to be talking to? If I'm talking to you, are not useful. Go to hell. If you are jealous, you are mentally deranged. If not, báwo ni máa kò máa jókòó? Wọ́n máa ní ẹjọ́ ọwọ́ ènìyàn wà Canada bá ń bèrè bóyá ó ti dé Canada. Kí ló dé? Ọkọ̀ ẹ̀ ò balẹ̀ inú ẹ̀ ò dùn. Olórí burúkú. Ìtọ́lọ́run mi ṣe ìwọ máa ló fẹ́ bàjẹ́. Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Ìwọ tọ́lọ́run ni. Out of your house, just use your Zoom your phone to let us depart. Car park now and then. I don't need to do that for you. You are nobody to me. I don't want your validation. Ìgbà tí mo ń bọ̀, ṣebí mo bọ́lẹ̀ ní Paris. I bought something for my daughter because in Nigeria kò kó perfume lọ. Yes, perfume ti fẹ́ tán kò dẹ̀ kó perfume travel. I bought that perfume and ṣùgbọ́n rèé àbí kútọ náà la máa jẹ́ ǹgbẹ́ sí ìbàmì ìfẹ́ kí náà kúta kí kútọ ní mo ti lọ ra Paris. Ẹ̀rí tẹ̀ kọ́kọ́ pa mí but you are not funny. Mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ ń mọ̀ mí sí mi. Ṣé Paris nǹkan tí mo fi ra gift tó ń kọ́ wọn gift perfume àtàwọn gbogbo nǹkan tí mo rà fún ọmọ mi kí ní ẹ̀ lélẹ̀
Paris kọ́ rèé Kútọ́nù náà ni ṣé nígbà tí bá lọ Kútọ́nù máa kọ́kọ́ lọ sí Paris kí n tó lọ Kútọ́nù màá dẹ̀ jókòó sí airport níjọ́ yẹn máa sọ pé wọ́n fẹ́ kí tíkẹ́ẹ̀tì mi wéèsì màá dẹ̀ máa sunkún bẹ́ẹ̀ you are jealous o I just show that I'm in Canada I'm not showing any of my location to anybody otibo I don't want to have anything to do with all you enemy of progress go to hell I don't want to make friends with you I don't want you to say anything about me èmi màá ṣàlàyé tó sórí màá ṣàlàyé tó máa sọ̀rọ̀ nípa mi ẹni tó bá ti like mi tó bá ti fẹ́ sọ̀rọ̀ nípa mi tó bá jẹ́ pé òun fẹ́ máa blog mi ṣé o mọ̀ pé ìyá ẹ̀ mo jù ẹ́ lọ nìyẹn ọ̀gá ẹ̀ ni mo jẹ́ ó ti ṣe bẹ́ẹ̀ ó fẹ́ máa blog mi èmi ló fẹ́ máa pawó tó ti ṣe bẹ́ẹ̀ èmi jáwó fẹ́ mo ti ń jáwó fẹ́ ti pẹ́ o torí èmi náà ni mo jẹ́ kó mọ kéwọ́ gbogbo àwọn kọ̀ọ̀kan celebrate wá bẹ̀rẹ̀ sí dà sábẹ́ ń gbà ẹ̀ èmi mo jẹ́ kó wá sọ́dọ̀ ẹ̀ ṣé ti yé èmi mo bójú wọn jẹ́ ṣé ti yé ẹ̀hẹ́ mo jẹ́ kó mọ̀yàn náà Obama mọ̀ kéwọ́ Obama rí rí títí o máa fi kú bó ṣe wà yẹn èmi mo jẹ́ kó rí rí láyé ẹ̀. Lie too much. For what? Ìwọ tó tóbi wo bẹ́ẹ̀ ni ẹ ṣe fẹ̀ ẹnu ẹ fẹ̀ náà ó réyìn ẹ ni ó tóbi tó bá tóbi gan bí èmi ẹnu ẹ máa fẹ́ fẹ́ dàgbárí ní ó máa fẹ́ fẹ́ débàdí ẹ gbogbo nǹkan ẹ bó ṣe rí yamayama tó kéré tó dàbí ó tún kéré gan ó shrink ni ó ti shrink ṣé o mọ̀ pé táyé èèyàn bá shrink ayé ẹ shrink body ẹ shrink ojú ẹ dúró ojú ẹ shrink ayé ẹ shrink òbò ẹ wá ṣe yagbada ìwọ nìkan náà ló ní polars gbogbo ilé ọmọ ẹ ti yọ láti ìsàlẹ̀ gbogbo nǹkan ẹ ti jábọ́ ó ti yé ìwọ yìí náà tó sanra tó lóò sọ pé ò tóbi ò kúrú ò ga kò dúdú kò rẹ̀rẹ̀ ìwọ yìí náà ló sọ pé ó ń wọ 46 size 46 ló ló wọ ó rí bàtà ọkùnrin bàtà obìnrin ò wọ rí àti ẹ̀gbọ́n tàwa tá a ga tá a dẹ̀ ní bọ́dì tá a bá wọ bàtà tó ṣe fàkì àbátẹ́ ẹsẹ̀ ẹnìkan ló ga jù ní gbogbo ara ẹ̀ lórí burúkú àtọ́jú ẹ̀ tó gùn gbọ́rọ̀ ojú ẹ̀ bí ojú ejò ṣé mo bó ṣe rí orí ẹ̀yẹn lórí bí ejò bá ti lẹ̀ mọ́lẹ̀ bó ṣe wá rí ẹ̀ bójú ẹ̀ bó ṣe rí nìyẹn lórí burúkú. mo lọ sókà nínú bá ó wá ní àwọn tó wà nídìí ọ̀rọ̀ ẹ̀ ló wà nídìí ọ̀rọ̀ Dangote ó ní kí ọtí Dangote sáàkì àwọn staff ẹ̀. You a fool now. I know what I'm saying. Ọ̀dẹ̀ ni wọ́ ṣé ti yé because lọ́pọlọ ọpọlọ ẹ kò kọjá just orí social media ọpọlọ ẹ kò kọjá gbogbo ṣéǹjì wèrè tó ń fún ẹ yẹn àti iṣẹ́ wèrè tó ń rán ẹ àtòrí ẹ tó ti dàrú yẹn lọ́pọlọ náà. àwọn tó mọ nǹkan tí mò ń sọ wọn mọ nǹkan tí mò ń sọ. kan ní petrol station àbí nǹkan onígbà yẹn ni wọ́n sọ pé wọ́n fẹ́ rú ẹ̀ síta ó ní tọ́wọ́ ti fi nǹkan ṣe Dangote wọn máa fi ń ṣe wọ̀nà ṣé ọkọ ẹni Dangote ní ṣé boyfriend ẹ ní. kó sì lọ àmọ́ pé bẹ́ẹ̀ ló ń bọ̀ ṣé boyfriend ti ẹni. The red one, I want the one down. Ìgbà tá ń gbé sókè gbà yẹn bó ṣe dojú kọ ni àṣẹ òye kẹ́ ẹ àṣẹ òye kékeré kan àṣẹ òye kékeré kan lórí burúkú agbẹnu sọ̀rọ̀ èèyàn ni. Thank you, Sudha. Thank you, Tolu. Oh, yeah. Because of my somebody say stop listening to her. When you tell me to stop listening to her,
I don't like it. You should stop talking about me also. Mo sọ fún ẹ tí àwọn èèyàn, if they want to be sincere, sickness náà ni yóò wá sí ìgbà pẹ̀lú. These are your life. Ṣé wọ́n tó nígbà tí? Ìwọ ló ní sickness. Ìwọ ló ya wèrè. Ìgbà tó ń kó fẹ́ wò sọ pé sickness kan ló ń jọ ń ṣe wá. Èmi ò ní bá yín ṣorí burúkú sickness, èmi ò ní ogun sickness láyé mi. Mi ò ní ogun sickness. I don't lie. You do competition with me. You want to compete with me. I'm not your mate. I don't even like competition. Me like me, Sherry. I just face my way and I want to do things just for myself to better my life. You will only burúkú torí ẹ̀ lè máa fail. You're a failure. You do competition with people. You talk people. Liar. Lying for who? Lying for who? Esabod, for your information, I'm not living above my means. Ṣé ti yé bẹ́yẹn? Wọ́n kọ́ ló máa sọ life fún mi. Ìyá ẹ̀. Ó dà pé. Owó yẹn bá ti tán ṣe tán ní ìsìn. Owó á sọ wọn ò ní ráìtì. 6 months ló ṣe ní Nàìjíríà. So you expect the landlord to make some mortgage. Tó bá miss mortgage ẹ lọ́kàn wá lé ẹ síta. Torí báńkì máa gba mortgage. Shut up. You cannot decide here. Life London ó yàtọ̀ sí ti Dublin. Ti Dublin yàtọ̀ sí ti Canada. Kò kàn ẹ́, kí ló kàn ẹ́ bẹ́ẹ̀? Ó lọ 6 months. Ó lọ gbé finance months. Tó kọ́ mi ẹ fílẹ̀ for 6 months. Ìtọ́ pé ìyàwó olúkàrẹ́ ni ẹ́. Àbí ìyàwó Tinubu ni ẹ́. Ó mọ̀ nǹkan tí mo fi lọ sí Nàìjíríà mo ń san owó kálò ní I pay every money. Ṣé bẹ́ẹ̀ ilé ó ní issue ó ti yé kò kàn ẹ́ ó ti yẹ bẹ́ẹ̀ kò kàn ẹ́ tó o bá ní positive answer fún nǹkan má kàn máa dá sọ̀rọ̀ ṣó ti yé ọ̀rọ̀ tèmi sórí téèyàn bá ṣubú ó máa ń dìde so tán bá dẹ̀ gba nǹkan tó fẹ́ gbà yẹn èmi ò lọ́mọ tèmi fẹ́ fún anybody ṣó ti yé bẹ́ẹ̀ bí wọ́n ṣe fún wọn nílé kan láti lè máa ṣorí burúkú lórí social media mi ní ìmọ̀ tèmi ò ní nǹkan tó fẹ́ fún wọn tó máa yẹ tó fẹ́ gbà yẹn tó bá jẹ́ òun gbà kọ́ máa kó lọ ṣó ti yé bẹ́ẹ̀ so mi ìráyè ẹjọ́. Story tó ń sọ òtá ni. Ṣé mo sọ fún ẹni ṣé wo mo sọ story fún mi ṣebí tó bá ní pé bóyá mo wà níwájú ilé ẹjọ́ sìn àwọn adájọ́ sọ pé okay what you are saying is not tally who are you to tell me that the story is not tally you cannot understand me because you are crazy me I'm not mad I'm talking to people with brain àwọn tó lọ́pọlọ ìwọ ti ní brain crash o ti ní brain tumor o ti ní brain trouble orí ẹ ti yí orí ẹ ti dàrú o ti ṣe èrè mọ́ tilẹ̀ báwo ló ṣe máa understand báwo ló ní ṣe máa ọ̀rọ̀ dáadáa kò lè tárì létí wèrè náà ìgbà tí wọ́n síwí èmi lo lagatine mi lo logatine mi lo lagaflex mi ò fi wèrè gbà ìwé ń Dublin go and check it béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì Canada wọ́n mọ everything ṣe bó ló mọ immigration kan gbà kan there was a time that you are boasting that you have a immigration officer in Canada that are working for you and say maybe mo kúrò nǹkan tí ò ṣẹlẹ̀ I don't lie I say it the way it is I don't lie. o ti ń bèrè ẹ ṣé wọ níyàwó kìíní ẹbí ẹlẹ́nìí nínú ìwọ jẹ́ náà gbogbo owó dẹ̀ ṣe ń ṣe lẹ́nìí léèyàn yẹn náà sìn àwọn ọmọ tiẹ̀ ṣé ó ń fẹ́ lórí rẹ̀ kankan rí olórí burúkú ni wọ́n bá tò gbogbo olórí burúkú ni kò sọ́kùnrin tó bá ẹ̀sùn torí orí ẹ̀ ò ní burú last go and check it. ìwọ ò kì í ṣe oríire but kó máa bá wọn tó bá ṣe orí burúkú díẹ̀díẹ̀ tó ṣe oríire díẹ̀díẹ̀ tó fi múra wọn kó máa bá wọn pákéjì wèrè lórí mídíà ìyẹn ti di àṣẹ nínà. ó ní wọ́n ti kó gbogbo aṣọ ẹ lọ nítorí mo mọ̀ nípa finance. mo finance aṣọ náà ni. oníkà company lè gbé ká ẹ̀ oní landlord ló gbé landlord lè gbé wọ́n sọ pé ká yẹn ó wà on finance tó o bá ti rí finance san lóṣù kan wọn ara ẹ̀tẹ̀ tó bá di second month tó bá san wọn á gbé mọ́tò kó ń wájú rẹ̀. I'm paying my money. Finance ló máa gbé. Kó ṣì lọ́jọ́. Báwa tó mọ́tò yẹn. Finance ò dúró 3 months. Ó dẹ̀ ló lọ fún 6 months. Mo sanwó kó ṣì dànù. I busy paying my bill when I wasn't around. Yàtọ̀ sówó lẹ́yìn. I pay everything. But gbogbo àwọn tó support olórí burúkú ẹ̀ àti gbogbo iṣẹ́ tá a ti ṣe tó crash the devil's kingdom. So those people operating the devil's kingdom they secretly fighting us. We understand. So when you fight corruption fights you.
when you try to expose even we try to deal with you too. So but then here now. wọ́n á parọ́ pé onílé ló gbé mọ́tò lọ pé kì í ṣe finance. etí ẹ̀ dì mí ò sọ pé onílé ló gbé onílé ló bí onílé ṣe present ó present as if we are not living here that pé mo kò lọ bẹ̀ mo lọ páàkì mọ́tò kò sọ pé ilé mi ni o. You are mad ni now. Esabod is not normal but at the same time ìgbà míì a mọ̀ pé wèrè tí ó bá ti sick ẹ̀ nídàá lóhùn gbà mí but nígbà míì tó bá fi wèrè lẹ̀ pé ó no it's not normal it's not normal tẹ́ bá dẹ́gbà bó wèrè ó máa orí ẹ̀ máa tún correct for some time na wèrè náà máa mọ feelings ẹ̀ gbà lára náà tẹ́ bá kò máa fi sẹ́ Esabod is not normal Esabod is not normal but she's very talky ọ̀rọ̀ tí ò normal náà la máa sọ fún irú ọ̀rọ̀ ta sọ fún sí kò sí bí ó ṣe normal tó mọ̀rọ̀ burúkú sọ ọjọ́ ta bá ti sọ fún pé lẹ́ẹ̀kan máa rìn sọnù àwọn tọ́mọ wọn ti ẹ̀kú wọn mọ bí tí wọ́n sin wọ́n sí ẹ̀yin tọ́mọ yín kú ọlọ́run àbá mi tù inú o ọlọ́run ò ní jẹ́ kọ́mọ wá kú o ṣùgbọ́n òun ọmọ ẹ̀ rìn lọ níwọ̀n rókò wọn ráàyè ọjọ́ tó má ti sọ fún báyìí á mọ̀ pé bó ṣe lóun ya wèrè tó á mọ̀ pé wọ́n kàn ń léwo ni toró mọ̀rọ̀ burúkú sọ fún yàn ó mọ kó máa tẹ gbà bọ̀ ẹ́ ní kó máa ti ẹgbà àti ata kó lọ lo ata kó máa sọ kó fẹ́ dà sójú egbò fún ẹ a máa ní kò gbádùn ẹ bá kò gbádùn la máa fi nà àtọ̀rọ̀ kò gbádùn tí ò bá kù gbé la máa sọ fún ó nìkan ni ò gbádùn láyé ni. múrò ẹ̀ láàbọ̀ ìdáhùn àjọ̀nú wèrè yẹn bá ti gbé sí ẹ lọ́pọ̀lọ́ ló máa ń sọ ọlọ́run. ìwọ ló ń kàn tó àlùjọ̀nú náà ìwọ ló ń tewé ló ń tegbò ìwọ ló máa ń pe àwọn àlùjọ̀nú kan pàtó tí wọ́n káàsẹ̀ lórí mídíà mi original 419 ní ẹ̀ náà ìwọ ló máa ló ń te gbogbo èèyàn ń gbogbo àtọ́ tí wọ́n ń te gbogbo èèyàn náà ṣe ritual nàìjíríà yẹn gbogbo ẹ̀ ló ń ṣe òun te gbogbo èèyàn lórí social media ọ̀hún ti ta sọ pé ó máa ń te gbogbo èèyàn bóyá torí pé o ṣe ń ṣe ṣáàtì o tó lè lè ṣe lè express ara ẹ̀ ní English níbi tó bá jẹ́ pé òyìnbó ló fi ń ṣe ṣáàtì tó ń ṣe ní ìlú Dublin yẹn wá ti wẹ̀ wọ́n tipẹ́ náà wọ́n á wò pé òkè wèrè ẹ tó lè mọ kó tó máa ṣe kó máa commit atrocity to this level wọ́n á wá nǹkan ṣe sí. I don't know. You lie too much. Will I say that is part of hallucination or what? You're not hallucinating. You're just a fraudster. You're just a fraudster. Kí ni wọ 419 àbí kí ni ẹ fúnra rẹ̀ jẹ́wọ́ bó ṣe máa wọn náà ké ọmọ street ni ẹ ọmọ ọ̀tá ni ẹ olè ni ẹ oníjìbìtì ni ẹ ogbé gbaná ọ̀tá gbaná onáwó fẹ́ kò sí nǹkan tó kì í ṣe. You're just a fraudster. Mo dẹ̀ mọ̀ pé tó bá bó ṣe tó ń ṣe yẹn tó bá já 5 months tó ti ń sọ indirectly o láṣọ wọ̀ aṣọ kan tó tí wọ́n bá ti dé ní o ṣe kinní kan yóò dẹ̀ tí ilé ẹ̀pá Nàìjíríà máa lọ Nàìjíríà tó máa sọ náà nìyẹn wọ́n máa padà síbẹ̀ ni wọ́n ní pé torí pé wọ́n ti gba gbogbo nǹkan tó ní lọ́wọ́ ẹ̀. wọn ò lè gba gbogbo nǹkan tó ní. gbogbo tí ń kọ́ ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ ọmọ yẹn ò bẹ́ẹ̀ ẹ̀ jọ sí ní Canada stop faking it up. ilé bàbá mo ti mọ̀ pé bá tí mo ti ní ìfẹ́ pé ṣe rí nípa ti Lizzy Anjorin bí wọ́n ti jẹ́ child many minutes ago nípa ti Lizzy Anjorin Lizzy ní psychiatric problem for real. We are faking it that we are in Canada. Olórí burúkú ìgbà tí wò lè wọ Canada mo mọ̀ pé tá bá ti sọ pé ò lè wọlé lè àwa tẹ̀lé lọ Nàìjíríà kọ̀ a dẹ̀ wọlé padà sí Canada tó bá yẹ pé ọmọ mi ti settle down dáadáa pé a ti wà okay I will see me in Nigeria again but tó bá yẹ pé mo ti wà ní Nigeria tí wọ́n máa sọ pé she's a liar she travel to Koto to go and do what in Koto ó láwọn òun fẹ́ rí yàrá mi ní Nàìjíríà o ti wé ìsàkókò ẹ̀ dànù. Anyway mi ìfẹ́ mi ìsọ̀rọ̀ papọ̀ Esabod gba ilé Èkó jẹ́ àsìn Canada irọ́ lápá àti parọ́ yẹn náà ni kò sí nǹkan tó fi ń ṣèyàn tàbá parọ́ kí ló fi ń ṣèyàn tàbá parọ́ torí ìgbà tó ti parọ́ kó ti sọ lẹ́yìn ẹ̀kẹ́ wọ́n ti di fọ́ọ̀tì ẹ̀ ní olórí burúkú àwọn ẹni tó ń sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ ṣé wọ́n jọ́ lọ́wọ́ ni ìwọ tọrọ ẹ̀ ní òní. gbogbo yín ṣàlẹ̀ mọ Àṣàkẹ́ TV onígèlè gángan pàkó gbọ́sùtì orí ẹlẹ́gàn ló dàrú owó nìyí wájú lọ́wọ́ ẹ̀ parí sí ẹ ti rí báyìí ẹ̀yin tẹ́ bá láìkì gèlè Àṣàkẹ́ yẹn wá ra fìlà Àṣàkẹ́ òun lélẹ̀ ẹ̀yin tẹ́ bá láìkì àwọn
fìlà Queen Mariam bí Queen Mariam ṣe máa ń wé gèlè wọn yẹn fìlà ilé bí wá gbé wá fún yín kẹ́ wá rà òun lélẹ̀ fìlà Queen Mariam ó wà ní kọ́lọ́kọ́lọ́ lóríṣiríṣi òun ló wà láwọn fine kọ́lọ̀ tó yẹ pé ó sẹ́ ẹ bó ṣe sí pléètì sí lára pléètì kún ara ẹ̀ ní tẹ́ bá wé tó báyìí tẹ́ bá dé tó tẹ́ bá ra set ẹ̀ báyìí ó máa fọ́ ẹ̀ bó ṣe máa yọ step by step rèé lórí yín same thing black yìí náà ó wà lóríṣiríṣi ẹ pè mí o ẹ wá bá mi rajà ojú òní tíyì àwọn fìlà tún sì kù lóríṣiríṣi gbogbo ẹ̀kọ́ ló wà bíbà yìí ó wà nínú náà so gbogbo ẹ̀kọ́ ló wà bí mo kàn yọ àwọn kọ̀ọ̀kan wá ní pé kí wá fi hàn yín ṣe ti irú torí mi tún lélẹ̀ so èyí tẹ́ bá dìdì fìlà ẹ pè mí ẹ̀yin mọ́ mi bẹ̀yìn dáàdì bẹ́ guess what àti láwọn ọjà tuntun gbogbo èyí tẹ́ bá fẹ́ ra àwọn expression tẹ́ lè fi ṣe irun yín lọ́lọ́pọ̀ òjọ̀kan lóríṣiríṣi ẹ wò ó ti wọlé bíbà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọṣẹ ìwẹ̀ dúdú osùn ó wà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọṣẹ ìwẹ̀ túrà ó wà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àbólíkì wà rọ́ọ̀bù wà gbogbo lòwò ní lédíkẹ́ tẹ́ bá fẹ́ ra fix gan tẹ́ fẹ́ ra fix tó ta dáadáa tí kìí ṣe fix tó yẹ pé tẹ́ bá ti lò 2 to 3 days báyìí ó ti tán nìyẹn ti jù sígbó àwọn fix tó ta dáadáa tó gbá ski tó mú yes ó wà lọ́dọ̀ lédíkẹ́ gbogbo lòwò lọ́mọ àbí ẹ̀yin wá fẹ́ ra àwọn correct fish gbogbo ẹ̀yin tẹ́ bá mi rẹ ẹja mi ẹ ṣe rí ẹja Thailand tí mo ní lọ́tẹ̀ yìí àwọn ẹja yẹn tóbi ó kọjá bẹ́ẹ̀ gbogbo kátọ́ọ̀nù yẹn báyìí ìlàlá ni kódà bó tuntun ti ọ̀dà because ó ti fẹ́ tán bó tuntun ti ọ̀dà abẹ́ ìgbọ́ ẹ̀jẹ̀ lọ mú wá kẹrí. bó tuntun ti ọ̀dà àwọn ẹja yẹn lómi ra 3 pack 2 pack àwọn ẹja yẹn tóbi ó tóbi ju the first set tí mo tà lọ ẹ̀wò mẹ́ta ló wà nínú láìlọ́ọ̀nù yìí o mẹ́ta ni ẹja yìí tóbi tẹnukọ́ tètè bọ̀lìkọ́ ó tóbi dáadáa eléyìí báyìí sì ẹja àrọ̀ mo ní tí mo páàkì ní 20 mo ní tí mo páàkì ní 10 eléyìí tẹ́ ìwọ lọ́wọ́ mi 10 ló wà bẹ́ẹ̀ ẹ wo bó ṣe ń dún bí òkúta tẹ́lẹ̀ mọ́bi tó gbẹdé tó ṣe kíni tó sún dé bó ṣe wà yẹn ẹ ṣàrà wá omi tó gbóná ẹ dá sí ẹ rọra buyọ̀ sí ẹ filẹ̀ fún bí ìṣẹ́jú mélòó kan ẹ rí bó ṣe máa wú ike tó tóbi ní kẹ́ fi sóòkè ẹ o ẹ má kọ̀dà sínú kékeré o ike tó tóbi dáadáa because ó máa wú wá tẹ wá ra dá sọ́bẹ̀ ẹni ọ̀bẹ tó bá fẹ́ fi sè ẹja àrọ̀ ní bóde gẹ̀ẹ́sì lẹ́yìn fi dín ta ráìsì ó wà available now ó poroko ẹ wo ẹja ó poroko tẹ́ ẹ wò yìí ẹyọ kan lélẹ̀ báyìí orí ẹyọ kan pẹ̀lú àwọn ibi ọrùn yẹn òun lélẹ̀ báyìí mo ní tí mo pack lẹ́yọ kan báyìí mo ló ní méjì èyí tẹ́ bá ti fẹ́ ẹpẹlẹdìkẹ mo dẹ̀ tún wá ní àwọn tó jẹ́ wípé odidi ẹja ó poroko yìí òun ni wọ́n gé láàrin kò rú rárá bó ṣe súnra pìkìtì síbẹ̀ nìyẹn mo ní àwọn yẹn náà páàkì yẹn náà ó wà èyí tẹ́ bá ti fẹ́ ẹpẹlẹdìkẹ tó bá wá jẹ́ wípé èlùbọ́ ni ẹ pè mí tó bá jẹ́ pé epo pupa ẹ pè mí semo wheat pandoyam tapioca custard 3-in-1 ó wà custard 3-in-1 ó wà ògì ó wà rice flour ó wà fufu flour ó wà gbogbo oúnjẹ Africa ní Lady K ń tà gbogbo oúnjẹ Africa ni mò ń tà gbogbo àwọn nǹkan ṣerú ní oríṣiríṣi gbogbo ẹ̀ náà ni mò ń tà àwọn wig lọ́lọ́kọ̀ òjọ̀kan gbogbo ẹ̀ ló wà bí báyìí ẹ wo àwọn expression tẹ́ lè fi ṣe braid yẹ́nì braid tẹ́ bá fẹ́ ṣe òun ní gbogbo ẹni mo ní bí báyìí ẹ̀yin mọ́ mi rẹ̀ yín dájú mi mo tún láwọn míì náà o yàtọ̀ sí méjì tí mo fi wọ̀nyí wọ́n wà lóríṣiríṣi ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan tẹ́ fẹ́ fi ṣe irun ẹ bá mi rà láti Canada bí báyìí bàbá yín send ẹ̀ sí anywhere tẹ́ bá máa send ẹ̀ sí anywhere tẹ́ bá wà ẹ ọ̀dà ìwò àwọn kan mo tún tò sókè bẹ́ẹ̀ yẹn náà àwọn kan mo tò sísàlẹ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ fi wọ́n tún wọ̀nyí àwọn kan ṣerun lóríṣiríṣi ni mo ní yàtọ̀ sí àwọn eléyìí mo tún ní àwọn another type
àwọn nǹkan tẹ́lẹ̀ fi ṣerun lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Lady K. Òun ni gbogbo lòwò ní Lady K. Ẹ pè mí kẹ́ wá rajà tó bá wá jẹ́ wípé àwọn aṣọ ọkùnrin náà ni ó wà, aṣọ obìnrin ó wà, gbogbo ẹ̀ ni mo ní bíbà. Ẹ wo àwọn wíìgì wa, ẹ jẹ́ ká lọ síbẹ̀ báwo mo ṣe máa ṣe náà kí wá lọ fi wig store wa hàn yìí kẹ́ wo bí wíìgì bó ṣe lọ bí mo ṣe sí wig lóríṣiríṣi. Jewelry store wa náà wà. Jewelry store wa kàn ti run out of ọjà jewelries but a ṣì ní jewelries. Àwọn jewelries dẹ̀ tún ṣe kíni ó tún bọ̀ lọ́nà. Ju àwọn jewelries tún ti wà lọ́nà. Àwọn earring, chain gbogbo lóríṣiríṣi set ó wà. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K. Ẹ pè Lady K. Ìfẹ́ Olúwa. Tó bá wá tún wá jẹ́ díjà lẹ bá fẹ́. Ó kọ́ ẹ pé díjà mi ò wish kí n send ẹ̀ sí ẹ̀yin tẹ́ bá wà out of Canada. Òun ni díjà ti wà. Òun nìyí. This is díjà 750 mils lélẹ̀ 750 mils. Òun ni díjà ilé. So díjà náà wà. Ìdí tí mo sọ pé mi ò wish kí n send ẹ̀ lọ sí America ni wípé ìgbà tí mi ò tí máa ta táwọn èèyàn máa yọ mí lẹ́nu Lady K yìí lè máa ta díjà wọ́n fẹ́ ra díjà. Mo wá wò pókè nǹkan tí bá máa tà fún yàn mo gbọ́dọ̀ ọkọ̀ wo bó ṣe rí. Mo wá pe èèyàn kan l'Amẹ́ríkà pé mo fẹ́ ra díjà. Ẹni yàn mọ̀ pé mi ni o. Ẹni yẹn wá sọ fún mi pé Canada mo wà mo ní ẹ. Ẹni yẹn wá ní wọn ò ní jẹ́ kó kọjá ní bọ́dà pé wọ́n ní lẹ́ni yẹn náà sọ pé wọ́n ń ṣìṣẹ́. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé nǹkan tí wọ́n bá ti gbọ́ kí wọ́n má ṣàfojúdi. Ìdí tí mi ò ṣe lè fi gbogbo ẹnu promise pé mo lè send ẹ̀ sí America nìyẹn. The only thing tí mo kàn lè ṣe mo lè risk ẹyọ kan wò. Tí bá rí ọ̀kan tó bá fẹ́ ra l'Amẹ́ríkà mo lè send ẹ̀. Tó bá wá ṣìṣẹ́ àjọṣe ní 50-50. Tó bá ṣìṣẹ́ àjọṣe ní 50-50 tí wọ́n bá wá ṣìṣẹ́ a jẹ́ pé ló wà ládìyẹ. Irú lọ́fídàsì tó bá sọ pé wọ́n lè send sí America èmi send ẹ̀. Àwọn tó ra pọ̀mọ́ Jẹ̀bú lọ́wọ́ mi l'Amẹ́ríkà ló wà jù. Ó yà wọ́n lẹ́nu bí pọ̀mọ́ yẹn ṣe débẹ̀. Ẹni tó yẹ kó ti ra opportunity kó ti ra púpọ̀ wọ́n ra 1 pack 10 ẹni mo kó sínú pack. Later lọ́wọ́ jẹ́wọ́ fún mi pé àwọn wo bí àwọn máa jẹ́ kó dọ́dọ̀ àwọn ni. Wọ́n wá láwọn fẹ́ rà sí mo ní pọ̀mọ́ ti tán. Kò sí pọ̀mọ́ Jẹ̀bú mọ́. Ó ní àwọn dẹ̀ ní káwọn wo ni o gbọ́dọ̀ pé wọ́n máa ń ṣìṣẹ́ wọ́n máa ń ṣe làwọn ṣe try 1 pack wo mo ló ti tán. So èèyàn tó bá fẹ́ rà ẹ jẹ́ ká jọ risk ẹ̀ wò but mo ní believe kó máa débẹ̀ because ó yí tó máa ní àwọn lè gbà kán gbọ́lé láti another country èmi sẹ̀dí ó dẹ̀ débẹ̀ lọ́fíńdà mo sẹ̀dí ẹ̀ kò sí ẹ̀ sí stay country náà kò tí ẹ̀ sí tí mi ti sẹ̀dí ẹ̀ sí so mi sure eléyìí but tá bá ti ready tí mo lè try ẹ̀ pẹ̀lú wọn once tí bá ti wá lè send ẹ̀ sí America máa máa jẹ́ kí gbogbo ẹ̀yin mọ́mì mi dáàdì mi tẹ̀wà l'Amẹ́ríkà mọ̀ ṣẹ́rí díjà ìgbogbo níṣe ló máa flush gbogbo system yìí ó dáa gan gbogbo ẹ̀yin tẹ́ bá ṣọ́ra gan ẹ try láti máa mu díjà ẹ máa lose weight ẹ̀yin tẹ́ bá ṣọ́ra ẹ máa mu díjà ẹ máa lose weight so bó ṣe jẹ́ nìyẹn mo dẹ̀ tún ní àwọn so many things mélòó mo fẹ́ kà lẹ̀ bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra pakuru mọ́kódó dáadáa iléeṣẹ́ tí ẹ̀ national bar ó wà àsìkò yìí mo máa ń sọ fún yín wípé tó bá jẹ́ ìyàwó lálọ́ọ̀dù yìí lẹ rí ẹ̀dọ́ bó bá jẹ́ secretary yìí níbi iṣẹ́ ẹ̀dọ́ ẹni obìnrin tẹ́ bá rí dídólòbò ẹ wá wá ra àgúnmu manpower tó máa jẹ́ kẹ́ lè perform dáadáa àgúnmu diabetes ò dáa ó jẹ́ àìsàn tó máa ń jágò gbogbo ẹ̀yin tẹ́ bá nílò oògùn diabetes ó wà available sí oògùn jẹ̀díjẹ̀dí ó wà available sí èyí tẹ́ bá ti fẹ́ ẹ tètè pè mí kí n lè tètè bá yín send díẹ̀ ká tó súnmọ́ àsìkò ọdún tọ́dún bá ti súnmọ́ ọjà ò kí ń tètè deliver ó máa ń pẹ́ lójú ọ̀nà so bó ṣe jẹ́ ni ẹ̀ gbogbo ẹ̀yin dáàdì mi tẹ́ ṣọ́ra tẹ́ dẹ̀ fẹ́ lo native ẹ pè mí ẹ̀yin dáàdì mi tẹ́ ga tẹ́ dẹ̀ fẹ́ lo native ẹ pè mí àdìrẹ tó gbáski àwọn àdìrẹ tó mú yes àwọn àdìrẹ tó yẹ kó tẹ́ bá wọ̀ bá wọn mọ̀ pé yes ọmọkùnrin lélẹ́yìí èèyàn lélẹ́yìí ṣá mo ní wọ́n bíbà ó wà bákan náà ẹ̀yin mọ́mì mi náà
tí ẹ fẹ́ lo aṣọ tó dáa mo sọ fún yín pé mo ti kó àwọn ọjà tuntun wọlé àwọn aṣọ tuntun ó ti wọlé bíbà ẹ̀yin náà ẹ pè mí àwọn tó gèlè kò gbẹ́yìn èwo ló tún kù tá àti polówó epo pupa kò sí irú mọ́ but irú ti wà lójú ọ̀nà again kí ló tún kù ẹ̀gúsí ti dé ẹ̀gúsí ti wà èyí tẹ́ bá fẹ́ràn ẹ̀gúsí is available now kí ló tún kù títí polówó kí la tún tà ní ṣọ́ọ̀bù yẹn èyí tẹ́ fẹ́ rọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ arọ́bí course breaker cleanser àwọn ọṣẹ tẹ́kọ̀ lè máa lò lẹ́kọ̀ọ̀kan ọwọ́ ṣẹ́ gbogbo ní ṣe ajẹ́bíidán tó kàn fáàmù gidi gbogbo ẹ̀ ló wà available lọ́dọ̀ Lady K àwọn iṣẹ́ tó mú yes ó wà lọ́dọ̀ Lady K àgbà tó lómi nínú kò kí n pariwo gbogbo èyí tẹ́ nídìí àwọn nǹkan àjò ìfẹ́ ni anyone ni ẹ pé Lady K ìfẹ́ olúwa show the baby of Oduduwa nation gbogbo ẹ̀ lẹ́ máa rí gbogbo àlákàlà yẹn ó máa dópin gbogbo àmúbọ̀ yẹn máa dópin gbogbo ogun tó ń dìde sí yín from nowhere ó máa dópin gbogbo kọ́ máa bínú yín kọ́ máa kórìíra yín gbogbo ẹ máa ṣe kí ni ó máa dópin ní ọlá ẹni tó dá ayé àti ọ̀run òun ọmọ oníṣẹ́ fàyàtì ọba tó pè mí gbogbo ẹ máa dópin so gbogbo ẹ ní iṣẹ́ tí ẹ bá fẹ́ fún spiritual something ó wà available lọ́dọ̀ Lady K ìfẹ́ olúwa show èwo ló tún kù tá àti polówó gbogbo lòwò kí ló tún kù bẹ́ẹ̀ ẹ̀fọ́ ó wà ewédú ó wà kí ló tún kù ráìsì ọ̀fadà ti tán oníwọ́lọ́ gbọ́ ẹ̀yin tẹ́ra ọ̀fadà ẹ̀dẹ̀ má bínú ẹ̀yin tẹ́ ìrírí àmúfẹ́lẹ́dùmarè bẹ̀ yìí ẹ jọ̀ọ́ lágbára Ọlọ́run tí ọjà wa bá dé ní ọdún yìí ọjà kọ̀ǹténà wa tó bá dé lọ́dún yìí ẹ máa rí ráìsì ọ̀fadà lọ́dún yìí tí ó bá dẹ̀ dé lọ́dún yìí tó bá jẹ́ next year náà ní ráìsì ọ̀fadà wà nù ẹ máa rí ráìsì ọ̀fadà a ní ọjà sórí omi kì í ṣe odidi kọ̀ǹténà ọ̀kẹ́ má lọ bí Lady K ti gbé odidi kọ̀ǹténà Ọlọ́run máa ṣe bíbẹ̀ no mo kàn fi kọ̀ǹténà ship ẹ̀ ní just ọjà díẹ̀ náà ni ọjà títí ní báyìí náà ni so mo kàn lo kọ̀ǹténà ni owó gbígbé plane ó ti máa pọ̀ jù bí mo ṣe lo kọ̀ǹténà so bó ṣe jẹ́ nìyẹn èwo ló tún kù tá a tún máa polówó o kí ló tún kù scarf wà turban wà tomatoes wà maggi no chicken ó wà gbogbo anything food from Africa ẹ pè Lady K ó wà available ṣẹ̀dẹ̀ wá láwọn èlùbọ́ mi wàláì ó ti tán lọ èlùbọ́ ṣu èlùbọ́ gẹ̀dẹ̀ ó ti tán lọ àwọn tó bá fast àwọn ló máa tún ríra nínú wọ̀nba díẹ̀ tó kù gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ bá mi rà yín náà lè jẹ́rìí sí pé yes èlùbọ́ iṣu gidi ni Lady K ta èlùbọ́ gẹ̀dẹ̀ gidi ni mò ń ta mi ò miss wọn àtọ́ mi ò miss ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn èwo ló tún kù tá àti polówó oyin original ó wà èyí tá a bá dẹ̀ tún wọ́n tí a máa polówó jọ mi ẹ bá mi subscribe ẹ bá mi share ètò mi ní wáyé tì ire o